ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله أدعي وأقول يا رب يا رب تبقى لي حسن وجاه زدني بحبك حب يا رب تبارك لي في عيالي وبصحتي ومالي تبارك لي في عيالي وبصحتي ومالي وبكل آمالي أسعى لما ترضى ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀. 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 A ti ṣe májẹ̀mú pa ó sìn ọ́ láyé wa káwa lè gbẹ̀san bó bá dọjọ́ ìdájọ́. A ti ṣe májẹ̀mú pa ó sìn ọ́ láyé wa káwa lè gbẹ̀san tó bá dọjọ́ ìdájọ́. Jọ̀wọ́ foríjì wá o tó rẹ́ṣẹ̀ wá pọ̀ jọjọ igi fèrè lánàá ya Gáfúrú Rọ̀hímù. Jọ̀wọ́ foríjì wá ó tó rẹ́ṣẹ̀ wá pọ̀ jọjọ igi fèrè lánàá ya Gáfúrú Rọ̀hímù. Olúwa tó lànà òun ló lè ní lọ́la wa ọba ayérayé kábíyèsí ọba ńlá. Olúwa tó lànà òun ló lè ní lọ́la wa ọba ayérayé kábíyèsí ọba ńlá. Ìwọ ni kábíyèsí ohun ọba tí ń fọba jẹ ẹrú sìn rẹ dé láti wá pè ọ́ lọ́kan ṣo. Ìwọ ni kábíyèsí ọba tí ń fọba jẹ ẹrú sìn ẹ dé láti wá pè ọ́ lọ́kan ṣo. Mo ti jẹ́ yẹ̀pẹ̀ rí o mo ń jẹ lọ́wọ́lọ́wọ́ bí kú bá ti dé n ó jẹ lẹ́ẹ̀kan sí. Mo ti jẹ́ yẹ̀pẹ̀ rí o mo ń jẹ lọ́wọ́lọ́wọ́ tí kú bá ti dé mo jẹ lẹ́ẹ̀kan sí. Ẹ ti jẹ́ yẹ̀pẹ̀ rí o ẹ ń jẹ lọ́wọ́lọ́wọ́ bí kú bá ti dé ẹ ó jẹ lẹ́ẹ̀kan sí. Ẹ ti jẹ́ yẹ̀pẹ̀ rí o ẹ ń jẹ lọ́wọ́lọ́wọ́ tí kú bá ti dé ẹ ó jẹ lẹ́ẹ̀kan sí. Àmánà lágbà yìí o ojúṣe wa dọ̀wọ́ wa kíkú tó wọlé ká múra ṣẹ̀sìn dáadáa. Àmánà lágbà yìí ojúṣe wa dọ̀wọ́ wa kíkú tó wọlé ká múra ṣẹ̀sìn dáadáa. Ọmọ ya jọ̀wọ́ o má jàyé tàn ẹ jẹ òjijì ní kú
lọ múra ṣẹ̀sìn dáadáa. ọmọ ìyá jọ̀wọ́ máa jàyè tán ẹ̀jẹ̀ òjijì ní kú lọ múra ṣẹ̀sìn dáadáa. Adá ọpẹ́ fún Ọlọ́run. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo sì kí gbogbo wa kú oríire ti pé a fẹ́ tún ẹ̀mí wa ṣe. Ọ̀rọ̀ yìí, àkọlé ọ̀rọ̀ yìí tán ní ká yẹ kí ni ojúṣe, kí ni ẹ̀tọ́ àwọn olórí ìlú sáráàlú àti kí ni àwọn ojúṣe aráàlú sáwọn tí ń ṣe olórí. Àkọ́kọ́ ni wípé ìtàn pè ní ìjọba fúnra rẹ̀ ìṣe olórí. Ọlọ́run ọba àlékè ọlá òfìjọba lẹ̀fẹ́ nìkan, ọwọ́ rẹ̀ ló gbé sí ní tabarakallazi biyadihil mulk wa huwa ala kulli shay'in qadir. Ìbùkún ni fún Ọlọ́run ọba tó ṣe pé ọwọ́ rẹ̀ ní gbogbo tẹ́ ń pè ìjọba ń bẹ. Ìjọba kílẹ̀ ọmọ ni, ìjọba kílẹ̀ oṣù ni, ìjọba kójú òórọ̀ ni, ìjọba sámà ni, ìjọba tinú ilẹ̀ ni, tàwọn ẹja nú omi ni, tàwọn àlìjọ̀nú ni, ìjọba àwọn màláíkà ni, ìjọba ọmọ ẹ̀dẹ́ èèyàn fúnra rẹ̀. Tó bá sọ pé alhamdulillahi rabbil alamin, alamina yẹn ìta pín sí alam àgbáńláyé oríṣiríṣi àgbáńláyé ló wà, ṣùgbọ́n ní ti ń darí gbogbo ẹ̀ ní Allah. Àwa tá a pera wa níjọba Nàìjíríà, ẹ dárúkọ nǹkan kan tẹ́ ń ṣe tó jẹ́ pé ẹ̀yin lẹ ní kápá lórí rẹ̀. Bí yàn bá pera rẹ̀ ní minister for labour àbí minister of labour tó ń darí àwọn ọmọ èèyàn, ìwọ ló dọ́ mi èèyàn ni. Ọlọ́run ní khalaqal insan, èmi mo dọ́ mi èèyàn. Tó bá pera rẹ̀ ní minister for water resources, Ọlọ́run ní afara'aytumul ma'a allazi tashrabun, ẹ ronú sómi tẹ́ ń mu, antum anzaltumuhu minal muzni am nahnul munzilun, ẹ̀yin lẹ́ ń sọ omi kalẹ̀ ni. Ọlọ́run bá ti sọ fún wa gba gbogbo omi tá à ń rí, ó ní law nasha'u laja'alnahu ujaja walawla tashkurun. Tó bá wọn ìmí Ọlọ́run, omi tí ń sọ̀kalẹ̀ yìí ò ní ṣe é mu. Ọlọ́run tún lérí nígbẹ̀yìn Suratul Mulku, afara'aytum nasba'a ma'ukum gawra, ìwọ minister for water resources, ẹ̀yin tẹ́ ẹ kára yín kẹ́ni, ẹ̀yin máa ń pa omi ni. Ọlọ́run ní ẹ ti rò orí kẹ́ jí lásùbà àjọ kan kó mi òkè ó má sọ̀kalẹ̀, omi ilẹ̀ kó gbẹ, omi kànga kó gbẹ, faman ya'tikum bima'in ma'in. Ó ń fi hàn wá pé òun níjọba, kò fìjọba alẹ̀ fẹ́ nìkan rárá. Agriculture, afẹ́ jẹun, ẹni pé ní minister for agriculture, ìwọ mọ bí iṣu ti diṣu. Ọlọ́run ní afara'aytum ma ta'rusun, ẹ̀yin ti ronú sí tẹ́ ń gbìn, antum tazra'unahu am nahnu zari'un, ẹ̀yin la gbẹ ni àbí mi Ọlọ́run kọ́ la gbẹ. Afara'aytum an-nara allati turun, iná tẹ́ bí ẹ mọ̀ ń pa iná ni, antum anshatum shajarataha am nahnul munshihun. Ọlọ́run ọba àlékè ọlá tẹ́bá ní wọ́n ní minister for health, ministry of health yín dà, àìsàn wo lẹ́lẹ́ wò, èmi Ọlọ́run ọba mú ni wòsàn, èmi mú láìsàn. Ẹ tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ lépa nǹkan tẹ́ ń àgbo ni, ewé ló mú ni, tábìlẹ̀tì ni, ewé àtẹ̀gbò ni, gbogbo ń tẹ́ lò pátá tọ́níìkì ni, ń tẹ́mi Ọlọ́run sọ yẹ̀pẹ̀ àtómídà, èmi náà ni mo ní mi ò dá àìsàn kan láì dáwòsàn rẹ̀. Ọlọ́run ló ní ìwòsàn ayé, gbogbo tó bá dàrú láyé báyìí, bára ọmọ gbóná, omi là á bù sí lára, bẹ́ẹ̀ bá rí wọn náà ń fa mi sí lára, ẹ̀jẹ̀ ara rẹ̀ tọ́ọ̀fin mi tọ́ọ̀fin ṣe lọ́hùn yìí, ẹ̀jẹ̀ ara rẹ̀ tá ń là láfíà, ẹ̀jẹ̀ ara rẹ̀ tá ń lẹ̀dọ̀ rẹ̀ tá ń ní kídìní rẹ̀ tá ń lé egun rẹ̀ tá ń ní lungs rẹ̀. ìwọ rẹ̀ nìkan tí intestine ẹ̀ tó lọ́pọ̀ rí tó tún ráyè sọ̀rọ̀. Ọlọ́run ọba àlékè ọlá ó tó sì règún lé wa lórí, òun ló ṣe ní Ar-Rahman, ìjọba rẹ̀ nu. Èmi lọ́ba tó ti kẹ́ yín kẹ́ tiẹ̀ tó rántí pé ẹ fẹ́ tọrọ, mo á fi àdánwò fún yín, àmọ́ kẹ́ ẹ lè mọ iyì Ar-Rahman nìyẹn. Allamal Qur'an, mo yà gbófin tì í. Òfin tẹ́ ẹ bá lò pẹ̀lú Ar-Rahman lẹ́fìjọ́lá Ar-Rahim, kẹ́ ẹ lè wà náà tẹ́mi Ọlọ́run ó ṣàkẹ́. Mo fi yẹn bẹ̀rẹ̀ kẹ́ ẹ lè rí i pé kò sí nǹkan tá à ń pè níjọba wọn dà, ìjọba náà dà. Ọlọ́run bá àrólé lọ́lọ́run fi wá ṣe lórí ilẹ̀, ẹni tí ó máa má ṣe Ọlọ́run ọba ṣẹ. Ìtorí ẹ̀ bá a bá ń lọ sínú ọ̀rọ̀ ìjọba fúnra Ọlọ́run ló ti sọ. Múlíkù tèmi Ọlọ́run ni mo gbé sọ́wọ́ yẹn, tútì ilé múlíkà mọ̀ntàṣà, ẹni tó bá wù mí màá fi dánwò pé mo fẹ́ fi ẹ́ ṣe olórí, àdánwò ni. Wàtàǹzíù lè múlíkà mí mọ̀ntàṣà,
ẹni ó bá sì wù mí màá sọ kalẹ̀ lórí oyè kódà kó má fẹ́. Ọlọ́run pòwe fún wa lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà wọ́n ní wà fi anfusikum afala tubsiruna ní tí ń bá ń ṣẹlẹ̀ láyìíká yín ìwọ ni mò ń bá wí. Gọ́vnà Kaduna ìgbà tó fẹ́ wọ helicopter kò mọ̀ pé òun lọ kú. Gbogbo àwa tá a wà nínú ìjọba ọgbọ́n àtagbárí tá a mọ̀ láyé ní bá a ṣe ní kú. Gbogbo ń tàn dààmú lé lórí nìyẹn. Láàbá lọ́lọ́pàá láàlẹ́ DC láàlẹ́ SSS láàní CSO gbogbo wọn pọ̀ lọ ikú là ń sá fún. Tọ́ba náà ní bulletproof nínú mọ́tò bulletproof lára wọn ọwọ́ singlet bulletproof ikú lẹ̀ ń sá fún. Borí bá fọ́ ẹlòmíì ìlú òyìnbó ní ti lọ gba treatment ikú lẹ̀ ń sá fún. Ọlọ́run ti yẹ̀yẹ́ yín ó ní nàlẹ́ mọ́ọ́tà alẹ́zì tafiruna minhu fa innahu mulaqikum. Helicopter tí yàkó wá wọ̀ kò sẹ́ni tí ò lè wọ̀. Gómìnà mi tó rò bẹ́ẹ̀ ń pé báwo ló ṣe lè wọ̀ bẹ́ẹ̀ ìjọ wo ni wọ́n fẹ́ wọ àrí ìjọ wo ló fẹ́ wọ̀ rí tó ló fẹ́ lọ ṣe ó fẹ́ lọ ṣe kẹ́ ẹ́ńjìnì ẹ̀. Ọlọ́run ní ẹ̀yin náà máa takunu yudrikumul mautu. ẹni ibikíbi tó bá wù yín kẹ́ wà ikú ka yín mọ́. Àmọ́ owó tá n kó jẹ alẹ́sì jama malan waddadahu yasabu anna malahu akhladahu. Ntó yá máa kówó jẹ ni pé à ń rò wípé eléyìí ni ó jẹ́ kẹ́mi wá ogun. Tó bá ń ṣe tanziu limilika mi máa ń tàṣà tí ń bá sọ̀yàn kalẹ̀ lórí oyè ó ṣe kan lọ́wọ́. Òun ní dárúkọ gómìnà náà ó ṣe é lọ́wọ́. Òun àti dẹ́pútì rẹ̀ wọ́n ń jà lórí ìbò tí wọn ò tí ì mọ̀ bóyá yóò bá wọn láyé. Ló bá yà ṣètò bí dẹ́pútì bí wọ́n ti lé dànù náà bá lé yẹn dànù. Ìgbà wọn lé dẹ́pútì dànù ló ń fúnra rẹ̀ ó mọ pléènì wà tẹ́lẹ̀ ló bá wa pléènì ló bá jábọ́ kò wá jára ayé kò jára ọ̀run. Wọ́n wá lọ sí hospital kò mọ àwọn tó wá kíhun. Ìgbà tó lé dẹ́pútì dànù ẹni tó wá fi síbẹ̀ ó ní kí yẹn tọwọ́ bọ̀ wípé Ọọ̀ni bá mi du oyè yìí ní 2015 ìyẹn sì sáìn ìyẹn sì bẹ̀rẹ̀ iṣẹ́ lòun fún ara rẹ̀ bá jábọ́ ni ò bá dẹ́ni tó wá kí òun mọ̀ náà bá gbé lọ lóyìnbó náà bá ní brain ẹ̀ ò ṣiṣẹ́ mọ́ ẹni tó ti tọwọ́ bọ̀ wípé mi ò ní bẹ́ẹ̀ du gọ́vnà ìyẹn ló ń ṣe gọ́vnà lọ́wọ́ ń sìn. Allahu akbar. Àwa lọ́lọ́wọ́n bá ń pòwe fún tuti limulika man tashahu wa tanzi'u limulika mimman tashahu wa tu'izzu man tashahu wa tuzillu man tashahu biyadikal khayru innaka ala kulli shay'in qadir. Àpẹẹrẹ wo ló jẹ́ tọ́lọ́wọ́n bó ti fún wa láwọn àpẹẹrẹ. Ọlọ́run sọ nínú Al-Qur'an láìmọye bí nípa àwọn ẹni rẹ̀ àná. Àwọn tá a gbé sórí oyè ìgbà gbé wọn sórí oyè báwo ni wọ́n ti ṣe. Ẹ lọ sínú Suratul Kaf ó ń tọ́ yín sọ́nà àfinimọ̀nà lọ́lọ́wọ́n ọba ó yàtọ̀ sáwọn òfin táwa àjọba tí wàá máa ń ṣe. Àbòsí àkọ́kọ́ tá a kọ́ ṣe nípa àwọn tá a bá ṣòfin fún àìjẹ́ kí wọ́n mọ̀ nípa òfin náà. Wọ́n fẹ́ ṣe òfin fún 100 million Nigerians. A wà ní National Assembly wọ́n pe àwọn èèyàn sí public hearing yàrá tí wọ́n ó lò kò fẹ́ tó hall yìí. Wọ́n ní káwọn èèyàn wá dá sí òfin wọn. Tẹ́ bá wá kó èèyàn 200 jọ láti ṣe òfin ẹ máa wo àìṣedédé àkọ́kọ́ nìyẹn nípa òfin ṣíṣe. Ẹ wá kó èèyàn 200 sínú hall wípé ẹ fẹ́ ṣe òfin àwọn 200 tẹ́ ẹ kójọ yìí àwọn olóṣèlú ẹgbẹ́ yín ni tó ṣe pé bẹ́ẹ̀ bá ní wọn ó gbó wọn ó gbó bẹ́ẹ̀ bá ní wọn ó ké wọn ó ké ihun tẹ́ ẹ bá sọ wọn ò rí ńgbẹ́ ti fún wọn lẹ́ńfílópù tẹ́ bá padà ṣòfin náà tán ọmọ Nàìjíríà tẹ́ ẹ fẹ́ kó tẹ̀ lófin kó mọ̀ pé ẹ ṣòfin ìbẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kó mọ̀ pé ẹ ṣòfin ẹ ya ọ̀dọ́ rẹ̀ ní Kábà ẹ dọ́dọ̀ rẹ̀ ní Góńgólà ẹ tí ìyá abúlé wọn lẹ́dẹ̀ kó mọ̀ tó bá ṣẹ̀ sófin náà yóò wá fi tọmọnìyàn dá yín lóhùn pé mi ò mọ̀ pófin ni lẹ́ẹ̀bà tún ṣẹ̀ any ignorance of the law is no excuse. Ọlọ́run kì í gbàdúrà irú ìlú bẹ́ẹ̀ pé ignorance àìmọ̀ pófin ni ẹni kì í ṣe àwíjàre báwo lọ́lọ́run ti gbàdúrà irú ìlú bẹ́ẹ̀ Ọlọ́run ọba kì í ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ní wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula. Èmi Ọlọ́run ò ní fìyà jẹ nìkan àfi kí n kọ́kọ́ ránṣẹ́ sí yín. Iṣẹ́ wo lọ́lọ́run ò rán tán, ànábì wo lọ́lọ́run ò rán tán, àwọn tírà wo lọ́lọ́run sọ̀kalẹ̀ tán, ó tún rán Muhammad wá, ó tún gbé Kùránì fún wa, ó tún wá gbé nǹkan kan sí wa lára tó dàbí
òjíṣẹ́ tí ń bá wa rìn ìyẹn ni nafsu lawama bọ́ fẹ́ ṣe yóò sọ fún ẹ ẹ̀rí ọkàn ó ní má tún ṣe ọlọ́run máa tóbi pọ̀ o àmọ́ ọlọ́run ní bí n ti fẹ́ kẹ́ ẹ ṣe é rè arán ni bá ní débẹ̀ lọ́lọ́run ọlọ́run ò ní dédé fìyà jẹ àwọn olórí láì ṣàlẹ̀ gbogbo ń tá a fẹ́ sọ lẹ́ni ìtọ́lọ́run ọba sọ àti tí a bá nínú sunan nabi Muhammad sallam òun láfi tọ́ wa sọ́nà torí pé ó ní kólínà ibi túnmí ní àjẹmíyá ẹ kúrò bí ẹ máa lọ sórí ilẹ̀ ayé ẹ kú mọ́ ìgbẹ́ débẹ̀ ó mọ̀gbà tó dàtọ̀ ó mọ̀gbà tó dẹ̀jẹ̀ ó mọ̀gbà ó di bá sí ẹran ó mọ̀gbà tó dé gungun ìfẹ́ ẹnu tó bá yé wa jẹ́ tá a bá rófin ọlọ́run tá a láàfẹ́ lòfin tiwa ṣé òfin tiẹ̀ ló gbé dínú ìyá rẹ ìfẹ́ ẹnu rẹ ìwọ ló mú ìyá rẹ ni ìwọ ló mú bàbá tó bí ẹni ìwọ ló mújọ́ tó ọdẹ ni ìwọ ló yára rẹ láwòrán ni ó jẹ́ pé tọ́lọ́run bá bá ń sọ̀rọ̀ ẹ máa lẹ́ẹ̀fẹ́ lòfẹ́ ẹnu ọlọ́run ní mo ní ẹ máa lọ sí ilẹ̀ ayé ọ̀tọ́rọ̀ rẹ ọ̀mọ̀gbà mò ń dá ọ nítòhùn mi mo fi dá ọ wọn ní ẹ máa lọ àmọ́ aránibáni débẹ̀ ní mi ń bá yín dọ̀hùn kí ni fi bá yín dọ̀hùn ọ̀nà mọ̀ fàyín mà yá àti yá nàkùn mí nì ìhùdà ìgbà tí ọ̀nà mọ̀ bá tọ́jú èmi ọlọ́run wá bá yín tó bá débẹ̀ fáwọn tẹ́bi àwùdá yìí ẹnikẹ́ni tó bá tẹ̀lé wàlà khawfun alayhim wàlà àwùyá títí ìlú wọn bá ń bàjẹ́ tiẹ̀ ò ní bàjẹ́ ń bẹ̀ ọlọ́run má jẹ́ kí tiwọ́ bàjẹ́. Àmín. nínú suratu Kaf ó sọ fún ipa Zulqarnain suratu Kaf Al-Quran chapter 18 láti verse 84. wa yas'alunaka an Zil Qarnayn. Ava move. Qul sa'atlu alaykum min zikra inna makkanna lahu fil ardi. Inna makkanna lahu fil ardi ipò tọ́lọ̀ ń fi ẹ́ sí nìyẹn tó lọ jẹ́ kánsílọ̀ ìwọ ṣe máa ń CDA inna makkanna lahu fil ardi ipò tá a gbé Zulqarnain náà la gbé fún gẹ́gẹ́ bí olórí ẹbí la fi ẹ́sì gẹ́gẹ́ bí gómìnà láti fi ẹ́sì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè dìṣó. wa ataynahu min kulli shay'in sababa. àwọn látẹni ń sìn tó yẹ ká fi wá tọ́ ọlọ́wọ́n ọba sọ suratu Qasas Quran chapter 28 ayah 77 wabtagi. fima ataka Allahu ad-dara al-akhirata. ìtọ́lọ́wọ́n ọba bá fún ẹ nípò alikiyama náà ní kò fi wá o gbogbo bí tọ́lọ́run bá gbé e sí oúnjẹ ọmọlẹ́yìn ni oúnjẹ olórí ni alikiyama láàfin wá. wala tansa nasibaka mina dunya. wọn ní o mọ jẹun wọn ní o mọ mumi wọn ní o mọ ṣe nǹkan níwọ̀n tún wọ̀n sí nílé ayé ń bí àmọ́ bí tí mo ń lọ Zulqarnain bá a ti gbé a fún ọlọ́wọ́n ọba yín tó fún wọn náà ló fún torí tá a bá fi hàn sípò o lè lo bó ṣe wọ̀n ẹ́ mi ò gbọ́. Hatta iza balaga magriba shamsi wajada taghrubu fi aynin abiyatin. lọ sí àyà tí mò ń lọ. Kulina ya Zulqarnain. wọ́n ní rẹ̀ Zulqarnain. Imma an tu'azziba. nínú tá a fi ẹ́ ṣe yìí gómìnà nínú kọ́ fìyà jẹ wọ́n dáadáa kọ́ ọmọ kó wọn lókè òkun kọ́ ọmọ fìyà jẹ wọ́n. wa imma an tattakhiza fihim husna. àbí ń tá a fún ọ kọ́ fi ṣe dáadáa wàláì ìtumọ̀ pé allazi khalaqal mauta wal hayata liyabluwakum ayyukum ahsana amala ipò tó ọba wà láàrin kọ́ ṣẹ̀mí àti kọ́ kú ọlọ́run fẹ́ yẹ̀ ẹ́ wò kí lọ́ọ́ fi ohun tí mo fún ẹ ṣe. kí ni Zulqarnain sọ. Qala amma man zalam. ó ní èmi ń tèmi gbogbo ẹni bá ṣàbòsí. fasawfa nu'azzibu. ìyẹn ni ó jẹ ìyà lábẹ́ òfin. summa yuraddu ila rabbi. tó bá jẹ tọ̀dọ̀ wa tán pẹlẹbẹ ló jẹ yóò wá lọ jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀. fayu'azzibu azaban nukira. ọlọ́run ó ṣe wá fìyà jẹni náà níṣó. wa amma man amana. àmẹ́ni tó bá gba ọlọ́run ọba gbọ́. wa amila solihan. tí wọ́n ń ṣe dáadáa. falahu jaza'anil husna. àwa ò ní fìyà jẹni tí ó ṣe ẹ̀san rí la máa san ìdàkejì rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ Nàìjíríà. ìdàkejì ọ̀rọ̀ yìí àwọn aláìṣẹ̀ àwọn là ń kó sẹ́wọ̀n àwọn tí ń ṣẹ̀ gan àwọn lè ń rí bus stop yẹn. nílùú wa Allah Akbar ẹ̀yin olórí ẹlọ́kàtọ́ Zulqarnain gbogbo àwọn tá à ń pè ní EFCC tá à ń pè ní ICPC tá à ń pè ní NDLEA tá à ń pè ní NAPC gbogbo àwọn ọlọ́pàá àwọn kọ́sítọ́ọ̀mù àwọn immigration àwọn executive àwọn legislature àwọn judiciary gbogbo yín pátápátá èyí tá à ń ṣe lọ́wọ́ tá a láà fẹ́ review constitution à ń tún constitution ṣe ara wa ni ẹ jẹ́ àtúnṣe o ara wa ni ẹ jẹ́ àtúnṣe ìpayà ọlọ́run tí ò bá ti sí
tó ti ń sọ̀rọ̀ review of constitution ẹnìkan ò tí ì mú tọ́pìkì pé ọ̀rọ̀ fear of Allah ẹ̀ tí ì gbé síbẹ̀. constitution tí wọ́n náà fẹ́ tún ṣe yìí wàláì constitution ò síkì nàìjíríà ò síkì ọmọ nàìjíríà ló síkì. àwọn tí ń lo constitution lówó mo ní ẹ wo constitution ṣó tán ẹ̀yin ní ìlú wa secular èyí tí ẹ mọ̀ tó mọ̀ secularism ẹni ìlú wa ò ní í ṣe pẹ̀lú ọlọ́run èyí ẹ̀ ń bẹ lábẹ́ àsíá ọlọ́run ẹ̀ ń bẹ lórí ilẹ̀ ọlọ́run. Allahu akbar. ọba tó ní wà lẹ́sí ja'ala lakumul arda zalula famshu fi manakibiha wa kulu min rizqi ẹ̀yin ẹ̀rìn lórí ilẹ̀ ọlọ́run ó ní àmín tó máa ń fi sàmà yìí àyà tí bàbí kọ́mọlẹ̀ àrdọ̀ ẹ̀rù ọba yín pé mo lè falẹ̀ ya mọ́ yín lẹ́sẹ̀ mo ń fa aya láwọn ìlú tí wọ́n pera wọn lórúkọ Japan nìyẹn ní technology tó wọn sẹ́yìn tí helicopter military ń já láì ṣe pé wọ́n yìnbọn fún sẹ́yìn ní èyí ní technology àwọn tó ní technology à ń fa wọn ya à ń fa lu wọn ya ẹ wá ní òsọlọ́hún ní constitution bá ní ọlọ́hún wà mo ní ẹjẹ́ àwò ẹ láwọn military ló kọ constitution ọbẹ̀ tá a yín agbádá gan ló useless jù because agbádá ló yẹ kó da àmọ́ agbádá yín olè lẹ́ẹ̀ fi ń jà. kí ni ntí constitution sọ preamble ní ntẹ́kọ̀ọ́ kàbẹ́ bá ṣí ìwé Nàìjíríà ó ní we the people of the Federal Republic of Nigeria have been solemnly resolved to live in unity and harmony under one indivisible and indissoluble sovereign nation under God. Chotan constitution ní God God constitution dárúkọ Ọlọ́run ẹ̀yin ó lè ó dárúkọ Ọlọ́run. Allahu Akbar. ṣé mistake ni God àbí under God kọ́lá wa. America gan tẹ ni wọ́n fojú di Ọlọ́run wọ́n ṣe é tì in God we trust. òun ni mọ́tò ìlú wọn gbogbo yẹn láìpẹ́ yín sí in God we trust tí wọn ò tẹ̀lé bọ́lọ́mbà ṣòfin ọmọ yẹn á ṣe tiẹ̀ láìpẹ́ yẹn wọ́n complain wọ́n lẹ́nìkan jí lamẹ́ríkà ló bá pa ọmọ wẹ́wẹ́ àwọn ọmọ 20 ó pa ọmọ wẹ́wẹ́ ṣe mọ̀ pé èrè iṣẹ́ làwọn èèyàn máa ń sọ ó pa ọmọ wẹ́wẹ́ ọmọ tó dàgbà jù náà àwọn ọmọ yẹn lọ́mọdún 7 ó sì pa ìyá tó bí ó sì pa principal iléèwé ó pa psychologist iléèwé ó ṣàrí pé wọ́n pé 27 ó sì para ẹ̀. àwọn ni Obama ń sunkún ẹkún kí lè ń sun ìlú tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe òfin ní Washington DC pé ó lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn láti mú gbó. Indian hemp is lawful in the UK in Washington DC. ẹ ló ẹni ó ti dẹ̀tọ́ orí èèyàn lè yí bó ṣe hùn ẹ tún wá ń wọ́ndà kí ló dé tẹ́ni torí rẹ̀ yí tó yìnbọn. Ala ya'lamu man khalaqa sẹ́ni tó dá wa ò mọ̀ wá ni. Constitution Nigeria wọn ò tẹ̀lé ní problem àwọn tó wà ń bẹ̀ yìí wọn ò tẹ̀lé ní bọ́n bá tẹ̀lé àwọn kankan wà nínú constitution yẹn tẹ́ máa rò pé àwọn àfáà ni wọ́n kọ́ wọn ò tẹ̀lé ní. Okay, second stanza national anthem gbogbo bí tẹ́ bá délẹ̀ tí ń kà ẹgbọ́n tó sọ O God of creation direct our noble cause guide our leaders right help our youth the truth to know. ọmọ Nàìjíríà sí bí o. O God of creation ìtumọ̀ ẹ̀ ní pé Allahumma God of creation Rabbul Alamin direct our noble cause ihdina siratal mustaqim. àbí àdúrà ni a ò tẹ̀lé rí ó ń bẹ nínú constitution ihdina siratal mustaqim wà ń bẹ guide our leaders right fọ̀nàmọ́ àwọn olórí wa ọlọ́mà ni wọ́n ní kó fọ̀nàmọ́ wọn wọ́n láì wọn ò dárúkọ nǹkan mi bẹ́ẹ̀ wọn ò dárúkọ òòṣà wọn ò dárúkọ nǹkan mi kò sí orúkọ eégún bẹ́ẹ̀ ọlọ́run. Allahu Akbar. Allahu Akbar. ẹ lọ síbi kan tó ń pè ní chapter 2 nínú constitution yẹn sódà ká tó bẹ̀rẹ̀ sí ní sọ̀ńtọ́ lọ́wọ́n bá fẹ́ ká ṣe gẹ́gẹ́ bí olórí ẹ kọ́kọ́ wò pé èyí tẹ́yìn jọ fọwọ́ kọ torí ọlọ́wọ́n bá mọ̀ pọ́nmọ́ èèyàn wa innahu yuhibbul khayra la shadid bọ́mọ èèyàn bá jókòó dáadáa náà fọwọ́ ara wọn kọ tọ́mọ èèyàn bá jọ fi kún lókun àti wàá mú iṣẹ́ lókù ní chapter 2 constitution wa ẹ lọ wo tó ń pè chapter 2 ó wà ní chapter 2 pé
gbogbo ọmọ Nàìjíríà ojúṣe ìjọba ni láti wáṣẹ́ fún wọn. Ó wà ní chapter 2. Only the primary essence of the government is the welfare of the people. Ìjọba ò níṣẹ́ mi ju àlàáfíà aráàlú lọ, not to endanger them, to safeguard their interest. Ó wà ń bẹ̀ wípé a ò ní kó ọrọ̀ Nàìjíríà sọ́wọ́ èèyàn díẹ̀. Ẹjọ́ ọwọ́ èèyàn mélòó ló wà ń sìn? Ó wà níbẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yẹn ọ̀rọ̀ constitution Nàìjíríà ni o. Wípé ọmọ Nàìjíríà tí ò bá níṣẹ́ yóò máa gba unemployment allowance. Ìbẹ̀nu kan Nàìjíríà ó ń bẹ́ẹ̀ ìpè ẹni tó bá sick yóò gba sick benefit. Ó bẹ́ẹ̀nu constitution Nàìjíríà pé ọmọ Nàìjíríà yóò gba free education, primary, secondary, university. Allahu Akbar. Ìbẹ̀nu constitution Nàìjíríà. Àmọ́ kí lè mọ̀ tán fi wọ́ ogun tí mo sọ yẹn, kí lè mọ̀ tán fi wọ́ lẹ́sẹ̀. Ẹ lọ sí section 6 subsection 6c. Ó ní kò ní sí ilé ẹjọ́ kan tí ó ní agbára láti béèrè kí ló dé tíjọba ò tẹ̀lé chapter 2. Ẹ wo ìjọba. Ẹjọ́ tọ́ba náà fẹ́ tún constitution ṣe, ibo ló yẹ kán yọ kúrò ń bẹ́ẹ̀. Section 6 subsection 6c. Inal agniya Allahu Akbar. Gbogbo tọ́lọ́wọ́n ọba àlékè ọlá àbí òkan tí bàbá sọ ma afa Allah ala rasuli min alil qura min alil qura falillahi wal rasuli wal zil qurba wal yatama wal masakin wa bini sabi. Àwọn aláìní lọ́lọ́wọ́n ọba ní kẹ́ target kó má bàa di ohun tó ṣe yí pé ọ̀rọ̀ tó dé yìí ẹ máa wá láàrin àwọn wo bainal agniya amen. Ìdàkejì ẹni a ò tẹ̀lé. Àwọn ń pín láàrin ara wa tí wọ́n bá ní wọ́n kọ́lé síbi kan, ilé yìí ilé 5,000 ni wọ́n kọ́ fún mẹ̀kúnnù, ẹ rí àwọn olówó ni wọ́n ra ogun ẹ̀ tán. Ńgbò olówó bá ra tán tó bá bẹ̀rẹ̀ sí ní ta báyìí kò ní dé ọ̀dọ̀ mẹ̀kúnnù láyé. Ẹ̀ralé ẹ̀kọ́lé ẹ̀ra gbogbo alákọ̀ọ́dànù ní sáré tẹ́wọ̀ ẹ̀rọ. Allahu Akbar. Ẹ̀yin ẹyọkan lẹ́wọ́ ẹyọkan lẹ́lọ ẹ máa ń tanra yín bóyá ẹ̀rù bóyá ẹ lè di méjì mẹ́ta. Ọlọ́run ní sáré ní wàmán halaktu wàyídá fìmílẹ̀ àtẹnití ẹni tí mo dá ó ti gbà yí pé wánù ló ń kọ́. Bẹ́ẹ̀ni Ọlọ́run ti dá lémi nìkan yẹn òun gan wánù ló kọ́. Wàjátùlá ọmọ alámọ̀mọ́dúdá mo wá fún lówó rẹpẹtẹ yín wá ń ka owó náà mọ́ra rẹ̀ ìyẹn lẹ́yìn ṣe ń ka 2 3 tẹ́ fi ń pera yín ní tausannia mílíọ̀nìà. Ó ti gbàgbé pé wàhídá ni ọ́ ẹyọ kan péré ni ọ́ wàbà nínà ṣùhúdá ọmọ rẹ̀ pọ̀ bíi 40 ní bá ń kà wọ́n ó lọ ń ka ọmọ 40. wàmà àdìtúlà ó tẹ̀mú ìdá. gbogbo nǹkan tó bá ní kí wọ́n ó gbé wọ́n ó gbé, tó bá ní kí wọ́n ó dì wọ́n ó dì. Súnmọ́ yàtìmáwú ànàzídà tòun ti bẹ́ẹ̀ ń fẹ́ sí Ọlọ́run níwọ̀ ìjọ tó bá padà kú lọ rí i pé wánù ló kọ tí wọ́n bá wú ẹ báyìí wánù lọ́kọ̀. Allahu Akbar. Sulqarnain lásán yẹn òun ní kọ́kọ́ lẹ́ni eré tọ́lọ́wọ́n bá júwe fún wa ní Al-Qur'an. Àwọn ànábì Ọlọ́run ẹ̀wà ànábì Lútù Ọlọ́run bá ń sọ̀rọ̀ ní Suratul Anbiya aya 21 sí 73 ẹ lọ kà ẹ kúrò ń bẹ àfà lọ sí Suratul Baqara nípa Tọ́lút. Ọlọ́run ní yányàn àwọn èèyàn máa ní àjùlágbájá lọ àbí. Qalu inna Allaha safa wa alaykum. Wasadahu basatan fil ilmi wal jismi. Ibi tí mo fẹ́ lò ń bẹ̀ ni wallahu yuti mulikahu man yasha. Ọlọ́run ní máa ń gbéni tó bá hùn sórí oyè àdánwò ló fi ṣe fún ọ. Wallahu wasi'un alim. Ìyẹn ní kọ́kọ́ bákan náà Ànábì Sulaiman alayhi salatu wassalam ọlá akílẹ̀ yìí tiẹ̀ ní ẹ̀yìn lọ́lá ọlá akíni àwa yín àrí ẹ̀yìn lọ́lá tẹlikọ́pítà ń jábọ́ nídìí ní mílítírì ọlá náà dà security dà èmi ò rí Ànábì Sulaiman mà wọ́n tọ́lọ́ ń kó fún ní sójà
Ọlọ́run ọba rẹ̀ atẹ́gùn fún Allahu Akbar ó tẹ atẹ́gùn lórí ba fún Sulaiman ó fún láwọn ọmọ ogun nínú èèyàn nínú ẹranko nínú àlìjọ̀nú nínú ẹyẹ. walaqad atayna Dawuda wa Sulaymana ilma. ìrìn wa kó àfà ibi tí mo fẹ́ lò ní pé ìgbà Ọlọ́run wá dá Sulaiman lọ́lá níwọ̀n tó fi ṣe kánsílọ̀ àbí tó gbé ẹ sípò kan ó lè jẹ́ principal school wà láì ipò ni à ń bọ̀ ní kùlùkùn ráyé kí gbogbo ilé mọ̀ pé wọn ò ṣẹ́nìkan kù tó bá lo kùlùkùn àwọn àfáwà ló wà ń kalẹ̀ yàbẹ́ ẹ̀gbọ́ wọn ò ṣẹ́nìkan kan kù alámójútó nǹkan kan lọ jẹ́ a sì bí ọ nípa ń ta ní kọ́ máa mójútó. àmọ́ Ànábì Sulaiman ìgbà orí gbogbo ọlá yìí kàkà kó wú ga sọ́lọ́wọ́n ọba ó ní rẹ Ọlọ́wọ́n ọba. التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه الله أكبر وأدخلني برحمتك في عبادك الصالحين. الله أكبر الله أكبر. ẹ bá ń gbórúkọ Ọlọ́run bá tóbi. èyí tí ẹ ń gbọ́ yìí ó kọ́kọ́ dúpẹ́ fọlọ́run ìrẹ́ Ọlọ́run kọ́ mi báwo ni màá ṣe lè dúpẹ́ màá ṣe ṣiṣẹ́ tó jẹ mọ́ pẹ́ fún àwọn ntọ́ ṣe fún mi yìí tó tún ju tàwọn tí ń sìn ẹ́ lọ ìrẹ́ Ọlọ́run ọba fáwọn nǹkan tó ṣe fún mi kí ló fi wá parí rẹ̀. òun ní bàbá yẹn gbogbo ohun tó fún mi ó fi dán mi wò ní aládánwò ní ọ gbogbo àyè tó o bá wà aládánwò ní ọ òun lè jẹ́ pé kàkà ká máa múra fún kú àti tó wà lẹ́yìn ikú báwo ò ṣe ní kú làm plan yìí tó jẹ́ pé dandan ni tó bá ti mọ̀ pé àdánwò ni then ẹni tó ní ẹ̀mí mi lọ́wọ́ òun ni licensor èmi tó fún lẹ́mìí ni licensee license tó fún mi láti máa gbélé ayé yẹn kò fún mi ní duration yìí more time ó lè revoke license láyé òbí mi ìtumọ̀ ẹ̀ ní pé ó fún mi láàyè gbogbo wa tẹ́ ń bẹ̀rù ikú ní òkú ní tẹ́lẹ̀ ẹ ti kú rí ẹ̀yin ló yẹ kẹ́ mọ̀ sọ pé a ti kú rí wàkúntù àmúwàt fàyàkùn ọmọ pọ̀ wà tẹ́lẹ̀ òkú ni ọ ṣe ń bẹ̀rù pọ̀ ọkú ọ ti kú rí mo wá ní kọ́ ọmọ ṣẹ̀mí yín tún padà pa ọ́. now bó ti wá sọ̀rọ̀ àwọn ẹni rẹ tó ròyìn wọn lọ ló tún sọ̀rọ̀ àwọn ẹni bí òun lẹ́nu kálukú tí yàn bá ní afẹ́ ṣe báwọn bàbá wa ti ṣe kó bá rí bí bó ṣe ta ni bàbá rẹ̀ ó mú kan nínú àwọn tó ti lọ torí máa ń sọ fẹ́ nìkan bàbá rẹ̀ ó jẹ́ Ànábì Ibrahim lọ ni ìgbà wo ló mọ̀ wọ́n òun lè jẹ́ pé ó sọ̀rọ̀ Fíráúnà fún wa kí ni Fíráúnà ṣe. إن فرعون علا في الأرض وجعل الأشياء يستضعف طائفة منهم يسبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. Fíráúnà ó ṣe gbéraga sọ́lọ́run ni kúrò lọ́dọ̀ rẹ̀ Ámánà special adviser ni ibi mi náà jẹ special adviser rí special adviser náà ni Ámánà jẹ sí Fíráúnà ẹni bí lọ́lọ́run ọba fi wọ́n júwe tó bá ń gbọ́ Ubay ibn Khalaf àwọn kan wà tó gbọ́dọ̀ gbàdúrà kọ́ ọjọ́ láíláí bákan náà ni Kárúnà bó bá dọ́dọ̀ rẹ̀ ọmọ bí tówó ti wá wàyí ń dàwó mọ̀kọ́lé dùn sàmáwá ti wá ọ̀dọ̀ Ọlọ́run bá ní kọ́ àbí Ọlọ́run ló ní gbogbo tí ń jẹ́ ọlá yẹ rísíkọ́ọ̀lì mọ́ yàṣáwù òun ní ń fi ọlá fẹ́ni tóun tó bá sọ àyàkìdírù ẹni ó wá fún lọ́lá kò wá lọ́lá jẹni tí ò lọ́lá lọ Ọlọ́run nígbà tó Ọlọ́run bá sọ ìdí tí mo fi bu owó sọ́dọ̀ rẹ̀ ó nílì yóò ń fi kìzó sáàtì mí sáàtì kọ́ lè náwó dáadáa ní ọ̀bọ̀ ọ̀nà dáadáa ò lè rálì jẹ́ ní èmi Ọlọ́run wọ̀. wa man qudira alayhi. ìwọ tí mo sì fún lówó ṣeun tí ò ju 5 naira lọ. falyunfiq mimma ataahu Allah. 5 naira rẹ lọ́ọ́ fi wà lè Janna la yukallifu Allahu nafsan illa ma ata èmi Ọlọ́run kì í bí ìyàn kọjá tí ń bá fún. sayajalullahu ba'da usri yusra. kí ni lè yín kiri kílẹ̀ ń fi wá tí ò sọnù
ìtorí náà gbogbo ntọ́lọ́ ń béèrè bíjọba ò bá ṣe pàtàkì ni Ọlọ́run ò ní máa mọ̀ sọ súra kan ní súratu mọ́lẹ́kù rọ ó máa mọ̀ sọ kẹ́lẹ́ mọ̀ ẹ̀rìn lórílẹ̀ èmú ni ẹ máa rìn ẹ̀yin ní sójà lọ́wọ́ ìwọ lọ́lọ́run tó ń béèrè sójà àmì tó máa ń bí sàmọ́ yà ń yorùsílà àlékún hásìbá gbogbo àwọn violent war win tí n bá sẹ́ǹdì ẹ̀ ta ló lè gbà yín ẹ lọ káàkiri àgbáńlá yé mo sọ pé mo ti kiri ayé o n ò yìí rí lu tọ́lọ́wọ́ bá ṣàánú bíi Nàìjíríà àwa la ṣàánú ara wa àti ṣàánú ara wa la ìjókòó yìí èmi máa ń pariwo bí ẹyẹ àwòkọ ni pé mo lọ ìlú kan o òkè kí ni ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Russia ìkọ́tọ́ bá ní Ọlọ́run ọba kẹ́ ìlú irọ́ o Saudi Arabia ò tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Nàìjíríà tí ò bá sí Masjid Haram ní Saudi àti mọ́ṣáláṣí Ànábì sàṣálàm àti sàárè yẹn kálá lè rí sàárè yẹn gbé wá sí Ìwó dókítọ̀ la ilaha illallah Ìlọrin ẹ ṣe ní ó bá dìjà Allahu Akbar wàláhì torí mo lọ Ìwó lánàá mo sì wọ ìlú ó sì àyẹ̀pọ̀ àwọn àlìjọ̀nù sápadà lẹ́yìn èèyàn compared to Lagos níbi tó ti máa rí ìríkúri ìwòkú Ọlọ́run kó ṣàánú wa. Àmín. bẹ́ẹ̀ ìwọ náà ò bọ́nu gbogbo rẹ̀ torí gbà tá a tún kọjá bọ̀ tá a kó lérí àwọn ẹni rẹ̀ ẹgbẹ́ títì ni àwọn àlìjọ̀nù yẹn wọ́n yìí ń parí èdè ẹgbẹ́ títì. Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run pa wọ́n pọ̀ ni gbogbo ntọ́ ọba jẹ́ ó rí example rẹ̀ nínú alukoran Ọlọ́run òfin kankan lẹ̀ tí o sọ àmọ́ ngbà mo ní ẹ wo Russia lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́ lè mọ ìtumọ̀ ìjókòó yìí Russia apá abiti temperature ti wọ -40 degree ìjọ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ èèyàn 18 ló kú ìtumọ̀ rẹ̀ ni pé bí freezer rẹ̀ ti ń rí gangan lọ́lọ́run ṣe gbogbo àwọn agbègbè yẹn freezer rẹ̀ temperature tó wà ń bẹ̀ àwọn ìlú wa káàkiri ayé wọ́n ń kú ṣeré ni èmi ò mọ̀ ń táwa ṣe fọlọ́run tọ́lọ́run kẹwàá tó yìí wọ́n ń kú ṣeré bí n bá ṣí freezer ń lè rí block sójú àmọ́ àwọn ìlú yẹn wọn ò tó bẹ́ẹ̀ àwọn èèyàn wá ń kú tọ́ bá múná lọ ń bí a ní irú kí ni NEPA tún ṣe yìí lọ́dọ̀ wọn tọ́ bá múná lọ wọn ó kú ni. Allahu Akbar. mo tún wá lọ ìlú kan àwọn wà ní 60 degree ìdàkejì oòrùn tó ń pààyàn lọ́lọ́run fáwọn àdánwò ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe pé tẹ́yìn bá sọ pé mo fẹ́ sáré dé pálásì ọba Ìlọrin àádẹ́rẹ́ ni tó lóun fẹ́ sáré débẹ̀ ó dẹ̀ tún rìn ṣé lè yìnbọn ló fẹ́ sáré débẹ̀ ìlú tí mo sọ yìí bẹ́ẹ̀ bá lẹ́ sáré ẹ̀ sáré bẹ́ẹ̀ bá lẹ́ ní sáré ẹ̀ sáré. Kí lorúkọ ẹ̀ taxi tó gbé mi dé supamakẹ́ẹ̀tì ó tan AC lẹ̀ ó wá bọ́ lẹ́nu taxi mọ́tò ń ṣiṣẹ́ AC ń ṣiṣẹ́ mo wá ní lọ pa AC tó bá ti ó ní tóun bá pa èmi àtòun kọ́ láwọ̀ mọ́tò yẹn mọ́. àwọn tí mo lọ kí ọmọ wọn aago 10 alẹ́ náà tó kọ́mọ jáde pé a fẹ́ kọ́mọ ṣe picnic ìlú àrí tó gbóná jù àrí tó tutù jù Nàìjíríà ò gbóná jù Nàìjíríà ò tutù jù. Allahu Akbar. mo sọ fún yín àràfà ọdún tó kọjá ó kọjọ́ 4 ká gàràfà tọdún tó kọjá ni wọ́n kéde ní Kaaba pé ká tètè dénjọ́ kejì wọ́n ó kírun láti tọrọ òjò ní 2011. mo wá wòye ìlú wọn ilẹ̀ òkúta iṣu ò lè yọ ìgbàdo ò lè yọ wọn ò rí nǹkan gbìn bẹ́ẹ̀ bá rí fúláwà ní Saudi wọ́n ṣe beautify ẹ̀ tó yẹn táàpù omi kankan ló wà pẹ̀lú fúláwà kankan tí ń supply rẹ̀ lómi ò lè kọ́lé Saudi kó o ló fẹ́ gbẹ́ bọ́ọ̀lù. ẹ wá wo Nàìjíríà ilẹ̀ rọ̀ òjò pọ̀ àtúnirú òjò òṣìwò lélẹ́yìí. Allah. kí ló yẹ kọ́lọ́run ṣe tọ́lọ́run ò ṣe fún wa ṣó yẹ kébi ó pa wá nílùú tíṣu ń yọ ìgbàdo ń yọ ìrẹsì ń yọ ewédú ń yọ bó o bá rọ́gẹ̀dẹ̀ kan ní Saudi tọ́wọ́n bá fọkọ̀ ojú omi gbé wá wọ́n fi pléènì gbé wá ni. ẹ jẹ́ ká ronú àwa láàyè padà ìwọ̀nba epo lásán tá a ní Saudi ní epo yẹn náà dẹ̀ fi dáa jù wá lọ lẹ́ẹ̀mẹ́wàá
tán bá tún fọmọ wa ní scholarship ń bí àwọn ní ó sanwó ọkọ̀ àwọn ní ó máa fún salary àwọn ní ó máa fún lówó oúnjẹ wọ́n ra textbook fún ọmọ Nàìjíríà tí ń gbé Nàìjíríà gan kò ì rówó san bá a bá síkì pẹ́rẹ́ nílùú yìí ẹni tó bá fẹ́ pẹ́ yóò gbé sínú pépà èèwọ̀ ní láwọn ìlú yẹn ní Qatar mo ka magazine tí olórí wọn kọ ó ní gbogbo gáàsì ìlú yìí èmi ni máa rojọ́ ẹ̀ níwájú Ọlọ́run ẹ̀yin sì lẹ́ni bí n bá fún yín lẹ́tọ̀ọ́ yín mo ṣera mi níwájú Ọlọ́run. Allahu Akbar. ẹ wo bí wọ́n lejò nígbà tá a lọ sí àjì ọdún tó kọjá ó wá kú káwọn kan máa bọ̀ ńlé brother kan bá sickness yẹ wọ́n ti rọ́ọ̀ṣì ẹ̀ lọ sí hospital Saudi lóru ìgbà tí wọ́n á pè mí gẹ́gẹ́ bí chairman tá a máa dé hospital Saudi wọ́n ní òkè kẹrin ló wà àwa lọ sókè kẹrin ìgbà tá a fi débẹ̀ èmi chairman àti medical doctor tó bá wa wá ìgbà tá a fi débẹ̀ àti bá consultant lọ́dọ̀ ẹ̀ àti bá surgeon lọ́dọ̀ ẹ̀ tí wọ́n ti ń wo ìwé ẹ̀ orí bẹ́ẹ̀dì náà ti mú káàdì lọ bá orí bẹ́ẹ̀dì náà ti ṣí fáìlì fún wọ́n wá ń sọ fún wa pé báwọn ṣe rí yìí ó yẹ káwọn ṣe operation pé bẹ́ẹ̀ tá a bá fẹ́ àwọn lè fún lóògùn ká gbé lọ sí Nàìjíríà. Allahu Akbar. lọ́mọkùnrin àbá béèrè pé ń gbọ́ ṣé wàá lọ Nàìjíríà wàláhì ẹsẹ̀kẹsẹ̀ mo sign kí wọ́n ṣe operation wọ́n ní ká padà wá lẹ́yìn Jímọ̀ ìgbà tá a fi kí Jímọ̀ dé wọ́n ti parí operation. Allahu Akbar. wọ́n béèrè kọ́bọ̀. Allahu Akbar. tó bá sì jẹ́ pé ó fẹ́ ṣe Nàìjíríà wọn tiẹ̀ ní lè ṣe ni torí ìgbà tí ìkànnì wọn bá wa sọ̀rọ̀ value ru nǹkan yẹn ní tó ń gbèyàn lọ India fún ni tó ń gbèyàn káàkiri fún ni tẹ́ lọ wá millions ọ̀fẹ́ náà ṣe o àwọn ò ní jẹ epo lọ o wọ́n lo ntọ́lọ́wọ́n bá fún wọn epo táwa ní gan la fi do níyà láyé gbogbo ibi tá a ti lè roko abandon rẹ̀ ìwó la ti débí a ti wó sí lọrin ilẹ̀ tíjọba lè sọ di ọlá nínú iṣẹ́ àgbẹ̀ tọmọ jáde tí ò níṣẹ́ tó ní kálukú wá dàbí ẹni tí ò mọ ti ń ṣe ẹ fura ọ̀rọ̀ olórí ìmáà ń fi ṣàpèjúwe ó dàbí ẹni ra mọ́tò tuntun ni bọ́rọ̀ wa ti rí nìyẹn alépo anípo rọ̀bì aní gas aní irin gbogbo nǹkan ti pọ̀ jù ọlọ́ni wa anzalna al-hadida irin tí ń bẹ láyé àjà òkúta yín wa anzalna al-hadida èmi ọlọ́run mo sọrin kalẹ̀ fi ba'sun shadidu wa manafi'u lin-nas kò yẹ kẹ́yìn ó tún tòṣì mọ́. àwọn Russia tó jẹ́ expatriate wọ́n délẹ̀ yìí wọ́n ní ẹ lè lo irin yìí tán ní 2000 years. wọ́n ní tí wọ́n bá bẹ̀rẹ̀ bí gbogbo ẹni lórin láyé ní òwà ọ̀bẹ irin là ń lò àdá irin là ń lò fáànù irin ni mọ́tò irin ni ẹ́ńjìnì mọ́tò irin ni katapila irin ni bá a fẹ́ kọ́lé bí ò sí irin kò sí pílà bá a fẹ́ ṣe dẹ́kì kò sí irin kò sí dẹ́kì. Allahu Akbar. wọ́n ní wọ́n wá reserve wọ́n wá acquire ilẹ̀ látàjà òkúta dé òkéné ipe tí àwọn ibi làwọn Toyota ó dé sí ibi ni Mitsubishi ó dé sí ibi ni Mercedes Benz ó dé sí tí ó bá kọ́kọ́ fẹ́ employ yóò employ 1 million níjọ́ kan. bàbá wa ní àárínrún rẹ̀ wákàtí méjì tá a ní dúró pẹ̀lú eré àjà òkúta dà. nítorí náà ká lọ bí tá a ń lọ gan-an kẹ́ ẹ lè mọ kí náà ń pè ní Islam kọjá ọ̀rọ̀ à ń kírun lásán ẹ̀yin àfa ọ̀dọ́ yín ní ti bẹ̀rẹ̀ o gbogbo ohun tí ń jẹ́ pé èèyàn ń já àfa yìí fọ̀rọ̀ òṣèlú ṣeré wàláì yóò rí látara òṣèlú ní tí ò lè rí ṣe látara wáàsí. àwa mùsùlùmí àwa lọ́lọ́run ní kuntum khaira umma àwa la dáa jù ukhrijati linnas gbogbo àwọn tí ò máa ń tán ṣe yìí àwa lọ́lọ́run ọba gbé dìde ká táyé ṣe bá a bá táyé ṣe inú Christian Nàìjíríà ó dùn ẹni ò mọ Ọlọ́run inú rẹ̀ ó dùn yóò tara pé ó mọ Ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa mọ tí wọ́n ń pè lébi ni bọ́wọ́ yìí bá dilẹ̀ àṣetánì ti rí iṣẹ́ ṣe ni an idle hand is satanic workshop. Anab Muhammad sallam ọmọ tí máa ń ṣe pẹ̀lú àwọn lárúbáwò oko tó bá kọ́ fún wọn lóúnjẹ báyìí kó tó sọ Allahu àwọn ni ó fi akíbarú sí
àwa lè kígbe fódìdí ẹgbẹ̀rún ọdún ẹ má mutí ó débi tán ti mutí làfà bá da wá síbúlẹ̀. yasalunaka anil khamri wal maisir qul fihima ismun kabirun wa manafi'u linnas. ọmọ tí mutí ẹ lọ á ní kí ló ń sọ ṣó ń tọrọ owó ni kò tí ì sọ nǹkan kan látàárọ̀. ìwọ sì ń sọ yìí pé wọ́n béèrè lọ́wọ́ Ànábì sàlá nípa ọtí bẹ́ẹ̀ tiẹ̀ láǹfààní díẹ̀díẹ̀ wà tẹ́ fi ṣe ẹ̀ṣẹ̀ tí ń bẹ́ẹ̀ pọ̀ ju àǹfààní rẹ lọ ibi kan sì wà tó ní ẹ jìnnà sí níbo sọ́lẹ̀ mẹ́wàá láì kíráàfì dínì náà fi dẹ́ lóhùn kò sí ìfipámúniṣẹ̀sìn ìyẹn tẹ́ ẹ bá lẹ́ẹ̀ ní ṣòṣèlú bá ti máa ba yí rè tọ́ra àwọn tó wà ń bẹ ò níbẹ̀rù Ọlọ́run àfi kẹ́ni tó níbẹ̀rù Ọlọ́run kí wọ́n lọ ọbẹ̀ Ànábì Muhammad sallam #1 politician in the world. Taba ń kà nípa Umaru nínú káàtọ̀ wọn ká gbé jùlẹ̀ àbí kálá fẹ́ lò àfáwo ló láǹfààní pé òun máa ṣe ohun tí Umaru ṣe òun máa rìn kiri pé ṣe ti jẹun ìwọ níjọba ni. ọ kọ́kọ́ gbaṣẹ́ ọ wà bó ti gbaṣẹ́ níwọ̀n bàbá gbára rẹ bá ti mọ tá a bá kóra wájú àwa lákọjù. àwọn ẹni rẹ pọ̀ Nàìjíríà o àwọn ẹni ibi àárín wa Nàìjíríà wọn ò tó àwọn ẹni rẹ àmọ́ kí ló fà á newspaper gan wọn èrò yẹn ẹni rẹ ẹ lọ ra pépà láàárọ̀ yìí ẹ lè gbọ́ news nípa ẹni rẹ tó bá ní bàbá kan ó sọ òdodo ládùúgbò láyé ẹ lè gbọ́ news ẹ̀yin ẹgbọ́ kan sọ yìí pé ọmọ kan bá yẹ ẹ̀sùn headline gbogbo àwọn ará ojúṣe àwọn aráàlú nìyẹn intern popularize nípa àlú wa ibi adẹ̀ ń fẹ́ káwọn aráàlú òkèrè kan fọkàn balẹ̀ láti wá dáṣẹ́ làbí láti wá ṣe nǹkan kan bì àṣìròyìn ara wa àfi ibi. A man slaughtered his wife. Ta ló máa wá síbẹ̀? Al-Islam din wa dawla. Intan pè ní ẹ̀sìn Islam. Ẹ̀sìn ni tí ó kóyán ọ̀rọ̀ ìjọba ṣeré. Al-Islam shari'atun samawiyyatun shamilatun lin-nizam al-ibadat wal-'adat wal-mu'amalat wal-jinayat. Azalika ma'na ad-din. Gbogbo nǹkan Islam kó sínú tó bá sọ yìí pé òun Ọlọ́run ọba òun ò fi nǹkan kan sílẹ̀ tá ò dárúkọ nínú tírà yìí ètò bó ti ṣe ètò ìbára ẹni lò ètò ìbára ẹni gbé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò òṣèlú ètò ẹ̀sìn ètò àwùjọ gbogbo ẹ̀ pátá ní Islam sọ ń pa ẹ̀ má faratna fil kitabi min shay lọ́ni mi ò fi nǹkan kan lẹ̀ tí ń sọ tí n bá lè fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ya ayyuhal ladina amanu idkhulu fi silmi kafa. ẹ wọnú ẹ má yọ̀ kan dànù pé àwa lè kópa nú eléyìí àwa ò lè kópa nú eléyìí oníkálukú ní ń bọ́ sórí tẹlifíṣàn ní ń sọ̀rọ̀ ẹ kàn ń kọ̀ǹpléènì dànù ẹ sọ̀rọ̀ ayé the complainant ẹ̀yin tọ́lọ́run sọ the executors of my will ẹ̀yin tọ́lọ́run ní kẹ́ mú un lò so àti mú un lò ní jẹ́ ìpè àgbàjọba ká lè dùn aráàlú torí àwa ti mọ̀ yìí pé a máa lọ ṣe ziyaratul kubur àwọn máa lọ bẹ̀ sàárè wò bíyàn bá sì lọ bẹ̀ sàárè wò ńjọ́ kan wàláhì tó bá jẹ́ gọ́fúnà ara rẹ̀ ó balẹ̀ tó bá débi tó ti fẹ́ ṣiṣẹ́ ziyaratul marid à ń lọ bá láìsàn wò àmọ́ ó ní tá a bá ní fadinu wahdahu ruhun bila fadinu wahdahu ruhun bila jasad ó ní ẹ̀sìn lásán ká ní ẹ̀sìn ni máa ṣe ó dàbí ẹ̀mí tí ò ní bọ́dì bákan náà wa dawlatu wahdaha kí n wá tún bẹ́ sínú ìjọba jasadun bila ruh kí n má lẹ́sìn kí n bọ́ sínú ìjọba ara lásán tí ò lẹ́mìí ni falislamu diinu islamu lẹ́sìn wàlẹ̀ muslimuna dawla àwa mùsùlùmí àwa níjọba àwa aláàgbófin ọlọ́wọ́n ọba láàfin kalẹ̀ tó bá ń sọ khalifa 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 àrólé mi lórí ilẹ̀ tí ó máa mú ìfẹ́ èmi ọlọ́wọ́n ọba ṣẹ kí lápadà rí bẹ́ẹ̀ àlàáfíà làbà ń bẹ̀ gbogbo tọ́lọ̀ ṣe lófin pápátá àlàáfíà lẹ́rìí ń bẹ̀ tó bá ní ẹ má mutí ẹ jẹ́ kémi mu omi yìí 12 kẹ́nìkan mu ìgò ọtí 12 káwọ́ ẹni tí ó délé dáadáa tọ́lọ̀ bá ní ẹ má jẹ ẹlẹ́dẹ̀ àlàáfíà ara yín ni anabisa salam ó lẹ́lẹ́dẹ̀ lẹ́ran tó ní àrùn jù àtàìsàn àìsàn ara rẹ̀ kì í sì pa
tọ́bọ́ ní ẹ má jẹ ẹ̀jẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé ẹran gbogbo àìsàn tí ń ṣe wá inú ẹ̀jẹ̀ wa ló wà. Bọ́ọ̀ ní táífọ́ọ̀dù ẹ̀jẹ̀ rẹ̀ no test, bọ́ọ̀ ní diabetes ẹ̀jẹ̀ rẹ̀ no test. ẹ̀jẹ̀ ẹran tẹ́ ẹ gbà yìí ẹ̀yin wá ń ṣe gbogbo àwọn àìsàn yìí jẹ́. bẹ́ẹ̀rán bá sì kú fúnra rẹ̀ ó ní ìjọ àìsàn tó pa sallallahu alayhi wa sallam. gbogbo òfin tó ṣe bá ti lálàáfíà ni. ẹ̀yin jẹ́ ká wo ohun tá à ń sọ nípa security amúnú pé ààbò. mo dẹ̀ máa ń sọ báwọn èèyàn ibi tẹ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ sáàbò gbogbo ibi tẹ́ bá ti kọ́lé tẹ́ ti ṣe burglary àpẹẹrẹ pé ìlú yẹn ò láàbò. tẹ́ bá kọ́lé tẹ́ ṣe géètì tẹ́ ṣe fẹ́ǹsì tẹ́ fọ́ ìgò sórí fẹ́ǹsì tẹ́ tún ṣe American wire àpẹẹrẹ ni ẹ pé ìlú yẹn kò ní kíni jama kò láàbò. òdodo ni. nítorí náà ọlọ́wọ́n ọba àwa ò lè dàbí àwọn kan. kí làwọn kan ṣe? wọ́n pín yàtọ̀ nínú ẹ̀sìn àti ìjọba ṣíṣe. falislam yakhtalifu ani nasraniya ayàtọ̀ sáwọn nasara. kí ló fà á? alẹ́tì tusi bitaksim alalam ila isnayin. àwọn gé ọ̀rọ̀ àgbáńlá yé sí méjì tí wọ́n á ní utu malikoisara lekoisara. give what is Caesar to Caesar wa ma lillahi lillahi and give to God what is God. Islam ní rárá ìtumọ̀ ẹ̀ ní pé ẹ̀ ń sọ pé ilé ayé ń bí Caesar ló ní. wọ́n fi yẹn sọ̀rọ̀ ìjọba. ọmọ ẹ̀dẹ́ èèyàn tí ń ṣaṣíwájú òun ni olóró ilé ayé. tẹ́ bá tí wọ́n fẹ́ sọ̀rọ̀ sánmà ẹ máa sọ̀rọ̀ tọ́lọ́hun. alukurani ní rárá. eléyìí Islam sọ alukurani lillahi ma fi samawati wa ma fi aridi. tọ́lọ́hun ni gbogbo tí ń bẹ ń sánmà àti tí ń bẹ ń lẹ̀. kò sí ti késàrà nù ẹ̀ kò sí ti sísà ń bẹ. suratu Bakara aya 284. nínú suratu Shura aya 13 Ọlọ́run ní shara'a lakum mina dini ma wasa bihi Nuha. in ta ṣe lófin fún ẹ nínú ẹ̀sìn yìí òun ní nǹkan náà tá a gbé fún Nuha wallazi awhayna ilayka àti tá a fi ṣípayá fún rẹ̀ gan Muhammad wa ma wasayna bi Ibrahim òun náà la gbé fún anabi Ibrahim wa Musa wa Isa an akimu din wala tatafarraqu fi. ẹgbẹ́ ẹ̀sìn dìde ìmọ̀ àpín yẹlẹyẹlẹ oríṣiríṣi ọ̀nà lẹ́lẹ́ tú sí. kódà ká pín ká ní apá bí ilé mi fẹ́ mú nínú Islam aládùúrà làwa ó máa ṣe ó ti ṣí. alásàlátù nìkan lèmi ó mú ó ti ṣí. àwa ìjọ tẹ bá gbọ́ pé wọ́n fẹ́ bẹ́rí èèyàn ní kẹ́ ẹ̀ pa wá ó ti ṣí. ẹlẹ́ẹ̀kejì náà ni ká tún wá pínra wa kéékèèké. a lè rí nǹkan kan ṣe láìsí ìtìhad ká sopọ̀. tẹ́ bá má pèrè ntọ́lọ́wọ́n bá dá kò sí bó ṣe lè láǹfààní tó ọ̀lẹ́dẹ́sìn ṣe níwọ̀n nìkan láṣọ ò tó bẹ́ẹ̀. gbogbo ntọ́lọ́wọ́n bá ṣe pátápátá ó ṣe wọ́n ní olùbániṣepọ̀. ẹ wo omi bómi ṣe wúlò tó omi ò lè dá ṣe kẹ́rà àǹfààní rẹ̀ yóò lẹ̀pọ̀ mọ́ sánmọ̀ ni ó bá sọ̀kalẹ̀ tó bá sọ̀kalẹ̀ ó ń lọ lẹ̀pọ̀ mọ́ ilẹ̀ lẹ́ẹ̀bà rí iṣu lẹ́ẹ̀bà rí gbàdo. tẹ́ ẹ bá tún wá fẹ́ lò yóò rò pọ̀ mọ́ iṣu lẹ́ẹ̀fì rí iṣu sè. omi yóò rò pọ̀ mọ́ ewé lẹ́ẹ̀fì rágbó mu. omi yóò rò pọ̀ mọ́ egbò lẹ́ẹ̀fì rí Allahu Akbar. ilé tá a wà lábẹ́ yìí omi ti rò pọ̀ ló fa o omi rò pọ̀ mọ́ yẹ̀pẹ̀. ò lè má ṣàṣepọ̀. ìwọ kan gbà tó wáyé omi yìí tí bàbá rẹ tọ̀ sára ìyá rẹ ó rò pọ̀ mọ́ nǹkan kan nù ìyá rẹ ni. ìbániṣe Ọlọ́run fi pòwe fún wa. wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu. bá a bá ṣe yẹn ta ló lè nà wá nínú àwọn òṣèlú. òun lè jẹ́ pé gbogbo hukuma tán ní gbàtọ́ ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní forí rẹ̀ gbéjọba kalẹ̀. wọ́n ní hukumatu theocracia tá ń pè ní theocracy. wọ́n ní hukumatu dictatoria ìyẹn náà tún wà nínú lárúbáwá bẹ́ẹ̀ bí òyìnbó ti gbé wọn gbé bẹ́ẹ̀ wà democratia àmọ́ gbogbo ètò borí rẹ̀ hukumatul islamiyya. Allahu Akbar. nítorí pé kalimatul lahi hiya al-ulya. bákan náà ẹjọ́ o mò ń sá eré àbí kí n mọ̀ sá eré ẹjẹ́ mọ̀ sá eré. táwọn ẹ̀sọ́ ojúṣe tí ń bẹ fún àwọn olórí àkọ́kọ́ mọ ọ̀nà wo là ń gbà yan olórí nínú Islam.
àkọ́kọ́ nígbà ṣàlàyé fún abí Ọlọ́run ní yányàn kí l'Ọlọ́run bá sọ fún Ànábì Dáúd. Ya Dáúd. Quran chapter 38 start to start ayah 26. Ya Dáúd inna ja'alnaka khalifatan fil ard fahkum bayna an-nas bil haqqi. Kí tí máa dá ogbó ẹ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn. Ìrẹ Dáúd àfi ẹ́ ṣàrólé sórí ilẹ̀. So ìwọ tó bá bára rẹ ní ipòkípò nílẹ̀ ìta bá kúrò bí táwọn mùsùlùmí bá lè kóra wájọ tá a lè jẹ àǹfààní ìjókòó yìí dáadáa tá a gbéra wa dìde láti tún lu ṣe láti ran ayé lọ́wọ́. Olórí ò gbọ́dọ̀ dépò olórí kó ní báwo ni tẹ̀sìn sí jẹ́. Gbogbo wa bíkíbi tá a bá wà a ò gbọ́dọ̀ kó yan Ọlọ́run kéré, a gbọ́dọ̀ kọ́kọ́ rí gẹ́gẹ́ bí ìjọsìn. Tẹ́ ẹ bá wo orílẹ̀-èdè wa níbi tí àwọn èèyàn ti fi ipò wọn gbé ẹ̀sìn Ọlọ́run ọba ga, àní wọ́n má tiẹ̀ ṣe nǹkan míì kan fáwọn mùsùlùmí lẹ́tọ̀ọ́ wọn. Ẹlẹ́dàá school of nursing sílẹ̀, ọmọ mùsùlùmí ò lè wọ aṣọ tí Ọlọ́run ọba pa á láṣẹ láti wọ̀ wá bẹ̀. Ẹ wá ní kí wọ́n wọ kaba, ẹ̀ṣẹ̀ Ọlọ́run, kódà èèyàn kọ́ lẹ́ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ Ọlọ́run tó nípọn. Ẹnikẹ́ni tó bá sì jẹ́ mùsùlùmí tí wọ́n náà fẹ́ wọṣọ yẹn ò gbọ́dọ̀ torí wọn wọ kaba láyé. Àìgbọ́ràn sọmi èèyàn lẹ́nu torí àti ṣe Ọlọ́run. Ẹjọ́ kí laṣọ táwọn obìnrin wa ń wọ̀ kí ló ní í ṣe pẹ̀lú ká fún yàn lábẹ́rẹ́? Ó ń dí abẹ́rẹ́ lọ́wọ́ ni àbá ti lẹ plaster mójú egbò. Section 38 of the Constitution ó ní gbogbo ọmọ Nàìjíríà ló ní àǹfààní àti ṣe ẹ̀sìn rẹ̀ láì ní ìdíwọ́ kankan, either in private or in public, whether as an individual or in community with others. He has the right to practice his religion in observance, to manifest it and to propagate it. This section 38 fún ọmọ Nàìjíríà láǹfààní àti lo ẹ̀sìn ẹ̀ níbikíbi tó bá wà. Ní section 42 sọ wípé ẹnikẹ́ni on account of practicing his religion shall not suffer any form of discrimination. Section 42 ní ẹ ò gbọ́dọ̀ torí pé ẹnìkan lòun fẹ́ wọ jẹ̀lìbábà òun láti ṣiṣẹ́ nurse, ẹ gbọ́dọ̀ má fún ní ohun tẹ́ ẹ fẹ́ ni tó wọ kaba péńpé. Ẹni ṣí àyà sílẹ̀, ẹ̀yin lẹ́ẹ̀ máa kígbe pé rape wọ́n rape wọn, ẹ̀yin náà lẹ ṣí gbogbo àyà wọn lẹ̀, ẹ̀yin náà lẹ ń fi wọn polówó. Bẹ́ẹ̀ fẹ́ ta aṣọ ọkùnrin obìnrin lẹ fi polówó, gbogbo signboard obìnrin ní bẹ́ẹ̀nbẹ́. Bẹ́ẹ̀ fẹ́ tajà ní sọ alámàlà tọkùnrin lè serve obìnrin lẹ gbà kó lè máa gbé ṣìnà wọbẹ̀. Gbogbo tẹ́ ẹ ṣe wọ́n polówó ọṣẹ kan Nàìjíríà ń gbà kan torọ́ ọmọ obìnrin kan lò ó. Shoemaker tó gbé bàtà funfun dání, bọ́mọbìnrin yẹn dẹ̀ ṣe kọjá báyìí ó dẹ̀ gbé black polish lórí white shoe. Mẹ́tì tó ń po tíì ó dẹ̀ da tíì síyàn lára. Allahu Akbar. Ẹni tó gbé gbogbo fáìlì Nàìjíríà bọ́mọbìnrin yẹn ṣe kọjá wájú ẹ̀ báyìí gbogbo fáìlì ló dànù sórí bridge. Ìlú tá a ti ń yẹ̀yẹ́ àwọn obìnrin tá ò kà wọ́n kún, Ọlọ́run ọba ló pọ́n wọn lé púpọ̀. Bí ọ̀rọ̀ òyìnbó méjì ni ó ní kílé táwọn obìnrin yẹn máa ń borí ná. Ìyẹn bá mú súwìtì méjì ló bá jù kan sílẹ̀ ló bá mú, wọ́n ráàpù kan wọ́n ṣí kan lẹ̀ ó ní mú kan bẹ̀ ló bá mú ìtàn ráàpù. Ẹ bá ń gbé títóbi fọlọ́wọ́n ọba. Allahu Akbar. Ihun tá a bò ló níyì ó ṣe mú ìtàn sílẹ̀ yìí. So ẹ lo ipò yín NYSC National Youth Service Corps. Ẹ má ṣe Ọlọ́run ọba nípa kẹ́ ẹ máa wá fipá máwọn obìnrin mùsùlùmí kan máa wọ short nika. Kí nìyẹn ní í ṣe pẹ̀lú pé wọ́n fẹ́ sin orílẹ̀-èdè bàbá wọn? Ìtọ́ni ń jà ara ohun tí ò jẹ́ kàlàáfíà ó wà rí. Ìlú tó bá gbọ́n tẹ́ ẹ mọ ìtàn orílẹ̀-èdè yìí pé a ò fi tìfẹ́tìfẹ́ kó jọ, àwọn kan ni wọ́n kó wa lẹ́rú 1440 Goncalves ó tàn torchlight wọ Nàìjíríà
ó lóun ráwọn kan tán dúdú ó sì padà lọ ó lọ káwọn òyìnbó tó kù wá ẹ wá wá àwọn èèyàn mi rẹ̀ ní tó dúdú rí o wọ́n sì wá wọ́n ní àwọn eléyìí ò lajú ẹ jẹ́ á mú wọn lẹ́rú sìn wọ́n wá kó gbogbo Áfíríkà wọ́n kó wa lẹ́rú títí ìgbà tá a jà wọ́n ní kò burú ẹ jẹ́ ká kú wọnú ẹ̀ ká lọ máa ṣèjọba wọn wọ́n wá pín láàrin ara wọn wọ́n pín ibì kan fún France wọ́n pín àwọn ibì kan fún Britain wọ́n pín káàkiri Nàìjíríà wà nù 4 tó fún Britain Sierra Leone Gambia Ghana àti Nàìjíríà àwa tá a ti lẹ́sìn kí wọ́n tó dé tá a ti mọ àlá lọ́lọ́run wa wọ́n wá kó ẹni tí wọ́n bá sì fẹ́ fi yan gọ́fúnà nígbà yẹn òun lẹ́ni tó bá ti lè jẹ́ class captain ní England ó ti lè ṣe gọ́fúnà àwọn ìlú tó kó lẹ́rú náà bá mú lọ lùgádì wa lòun náà bá wa ó fọwọ́ kọ́ ìyàwó rẹ̀ lọ́rùn ó ní bébì wa yìí orúkọ wo láàfún ìyẹn ń wo river Niger ó ní area Niger rè river Niger Nigeria. Allahu Akbar. ẹni tí kì í táàbà ló sọ orúkọ wa òun ló gbé súná jáde. tẹ́yìn ìjọba Nàìjíríà tẹ́ ẹ bá mọ̀ pé àfikẹ́ fún àwọn mùsùlùmí lẹ́tọ̀ọ́ wọn tẹ́ bá fẹ̀tọ́ wọn dùn wọ́n bàbá àjọ fẹ́ gbé nínú ìlú yìí ẹnìkan ò gbọdọ̀ fọwọ́ pa idà ẹnikẹ́ni lójú kí ni túmọ̀ rẹ̀ ẹ lè fipá mẹ́nikẹ́ni pé kó ṣe ẹ̀sìn ìfẹ́ inú yín. ẹ lọ ka section 38 tún lu yìí ṣe olóníkálukú ló láǹfààní àti ṣe ẹ̀sìn rẹ̀ bó ṣe wùn. In fact, as a lawyer, I can tell you that in Nigeria you have the freedom to be mad. Just make sure your madness does not affect anybody. O ní àǹfààní òmìnira láti ya wèrè. Níwọ̀n bá àgbà tí wèrè rẹ̀ ò bá ti dẹ́nì kankan lọ́wọ́ kò síjọba náà tó lè sọ fún ẹ pé kí ló mean. Àwọn wèrè tí wọ́n mú ní tí ń bùyàn sóń títì. Béèyàn bá ti ń lọ ẹ máa wọ́ọ̀ṣẹ̀ dáadáa tó bá jẹ́ pé fúnra rẹ̀ ó wọ mọ́tò ó sì dákẹ́ kò bẹ́nì kankan sọ̀rọ̀ ó sì sọ̀kalẹ̀ ń bus stop rẹ̀ ó sì wọlé ẹ lọ kò sì tọrọ owó lọ́wọ́ yín ẹ ní right àti mú. Tó bá jẹ́ pé ẹ̀sìn wa bó ti rí lójú yín nìyẹn ẹ lọ ka section 38 dáadáa a ní freedom ìtọ́ta àṣírí dé ìfẹ́ ẹnu Ọlọ́run ìfẹ́ ẹnu Ọlọ́run ìfẹ́ ẹnu Ọlọ́run Allahu Akbar ọba tó dá ẹ. pípẹ́ tá a ti rìn láyé a ò pàdé ẹnìkan n ò tí ì pàdé èèyàn tó sọ pé mi mo dá ọ àbí mi ò yí pàdé kò yí sọ fún mi n bá níwọ ní tẹ̀lé àmọ́ bí tí mo wà gan nínú ọ̀rọ̀ mi òun náà ni wípé a máa ń lo ipò olórí láti gbé ẹ̀sìn Ọlọ́run ọba ga kọ́lọ́run ọba ó tó gbà á lọ́wọ́ wa. Ẹlẹ́ẹ̀kejì a máa lo ipò yẹn láti pé àmánà nípò àmánà ní tọ́lọ́ ń gbé fún wa. Kí ni túmọ̀ àmánà? Èyí tí kì í ṣe tiẹ̀ tá a gbé fún ẹ tòfin nítorí ń pè lámánà nìyẹn tá a sì padà gbà padà lọ́wọ́ rẹ̀. A máa ń lo gẹ́gẹ́ bí àmánà ní tá a fi sọ́yàn. Tẹ́ bá wá ń pè ashadu anna Muhammad Rasulullah gẹ́gẹ́ bí olórí ó fẹ́ fi wàjọ Muhammad kílé tó ń pè ànábì ní alamin ẹni ìfọkàntán. Owó Nàìjíríà tá a gbé sí ọ̀dọ̀ rẹ̀ tẹ́ bá wo nǹkan tó jẹ́ kí EFCC kí wọ́n fail nínú gbogbo wàhálà wọn àwọn ẹni eré wà ń bẹ wọ́n fẹ́ ṣe dáadáa àmọ́ ńgbà tẹ́ ẹ bá gbé àwọn ọ̀jẹ̀lú ẹ wàá gba lọ́yà torí EFCC máa ń gba lọ́yà ó bẹ̀rẹ̀ sí ní negotiate pẹ̀lú ọ̀jẹ̀lú nígbà míì lọ́yà ó dúró déédéé adájọ́ tó fẹ́ dájọ́ fẹ́ negotiate nínú àwọn adájọ́ tẹ́ rí ẹni eré ń bẹ nu wọn àmọ́ ẹni ibi pọ̀. Ẹ̀rù tó ń bà mí náà ni àsìkò ti tó. Ẹlẹ́ẹ̀kẹta nínú ojúṣe olórí sọ́mọ ẹ̀yìn òun náà ni kí ó ṣe déédéé. Kùránì sọ̀rọ̀ déédéé orúkọ Ọlọ́run gan Al-Adilu òun gan lọ́ba déédéé. Suratu Nisai aya 58 ọ̀rọ̀ déédéé ló sọ. Suratu Nisai aya 105 ọ̀rọ̀ déédéé ló sọ. Suratu Nisai aya 135 ọ̀rọ̀ déédéé ló sọ. Bákan náà
ọlọ́run ní inna Allaha ya'murukum an tu'addul amanati ila ahliha. ọlọ́run bá pa yín láṣẹ ẹ dá mọ́nà padà sọ́dọ̀ àwọn tí ìyẹn ló jẹ́ pé kẹ́ ẹ tó gbéra pé mo fẹ́ ṣèjọba wọ́n á nílò tó àti dìbò fún ẹ o àmọ́ ọ búra kó tó wọlé àmọ́nà yẹn nìyẹn. tó bá wá búra tán gbogbo tó ọlọ́ọ̀ṣe gbogbo ẹ̀ kánà mọ̀sùlùmá ọlọ́run ọba àlékè ọlá yóò padà bí yín gẹ́gẹ́ bí olórí agbọ́dọ̀ mọ̀ yìí pé báwọn èèyàn ò tiẹ̀ lé béèrè ọlọ́run ọba ó padà béèrè lọ́wọ́ wa. ikhtiyarul akfai lil manasib wal wilayat bá a bá fẹ́ yànyàn ẹlẹ́ẹ̀kẹrin ní ojúṣe òun ni pé ẹ jẹ́ ká máa yan àwọn ẹni tó kátó ẹni kájú ẹ̀ ẹni mọ̀ ń pa kan ẹ máa gbọ́ special adviser ipò yẹn mínísítà ló yẹ kán máa yàn kán wá yan àwọn àáfàá ní special adviser ti mínísítà kọ̀ọ̀kan nítorí pé àwọn ulama àwọn onímọ̀ nínú Islam àwọn ni wọ́n máa tọ́ àwọn olórí sọ́nà tó bá ti ní wàhálà amúrì minkum àwọn tó kó sábẹ́ ẹ̀ yẹn olórí ń bẹ́ńbẹ́ àáfà ń bẹ́ńbẹ́ àwọn méjèèjì lànà sàlám ní tí wọ́n bá ti dá ìlú ó dá tí wọn ò bá sì dá ìlú bàjẹ́ ṣùgbọ́n àwọn àáfà wo la ní lóde ìsìn àwọn tó yẹ pé ní mímbàrí gan-an ó ti máa kí olówó àwọn tó ṣe é pé ẹni bá gbowó kalẹ̀ ní ó gborúkọ rẹ̀ nínú máikrófóònù mọ́ṣáláṣí àfa wa doni fújì tí ó máa kíyàn olówó yìí gbogbo àwọn olóṣèlú pátápátá tí wọ́n bá débì kan wọ́n rí pé ńgbà tá a bá gbowó kalẹ̀ àwọn èèyàn ń gbà aráàlú ò gbọ́dọ̀ gbowó mọ́ torí tẹ́ ẹ bá gbowó lọ́wọ́ wọn ẹ̀yin gan ẹ̀ṣẹ̀ tán dálẹ̀ dá nígbà kánsílọ̀ bá dé world meeting tó fẹ́ jábọ̀ ní tó wá ṣe tó ní mo fún yín 100,000 tá a ní kánsílọ̀ problem tí yín náà tó yín ràn ẹ̀ nídìí ẹ̀ nídìí ẹ̀ kàn ṣàlàyé nǹkan tẹ́ ń gbé ṣe fún wa ọ̀nà bí tá a sọ títì tá a sọ Allahu Akbar ẹ ti lé eléré ṣùgbọ́n àwọn orin ìyà tá a máa ń kọ kéèyàn gbowó kalẹ̀ kẹ́ ní ọmọ tiwa ni wọ́n ń ṣe nípa ìgbàgbọ́ nínú ẹgbẹ́ wa ṣebí orí òṣìwò ebi ń pa àwọn èèyàn kò síṣẹ́ àsìkò orin kọ́ leléyìí ìjọ tá a ti dìbò fún èèyàn ló yẹ kó ti máa sunkún ẹkún ni wọ́n fi ń gba ojúṣe yìí nínú Islam ṣùgbọ́n ẹni tá a dìbò fún tó máa ṣọ automatically ó ti finish wa ẹ̀ẹ́dẹ̀mọ̀ ọ̀rọ̀ ẹ̀ dàbí ó wá dúpẹ́ mọ́ṣáláṣí ọpẹ́ kíni ìwọ tó ru ẹrù mọ̀sùlíyà àwọn tá à ń sọ yìí wọ́n ló dàbí ìkòkò wọ́n sọ fún kòkò pé ìwọ ló máa mójútó àwọn adìyẹ yìí o wọ́n ní kòkò bá bẹ́ sí gbé ló bá ń sunkún wọ́n ní àníwọ̀ ló máa mójútó àwọn adìyẹ ló bá ń sunkún kí ló tó ń sunkún ó ní kẹ́ má bàa change mind yín ni. ìtumọ̀ ẹ̀ ni pé a lè padà bá adìyẹ kan tá a bá débẹ̀ bólóṣèlú Nàìjíríà ti rí gangan nìyẹn nítorí náà ara ojúṣe wa Allah subhanahu wa ta'ala nípa pé ká yan ẹni tó fìtì ààyè síbẹ̀ ká má lò ti pé ọmọ ẹgbẹ́ wa ni ká má lò ti pé àbúrò mi ni àìṣe bẹ́ẹ̀ nínú Islam Al-Quran sọ fún wa ní Suratu Qasas Quran 28 ayah 26 ó ní inna khayra man istajarta al-qawiyyul amin àwọn tó dáa jù tó yẹ kẹ́ mú lẹ́ni tó ní okun nínú àti ṣiṣẹ́ yìí tó sì jẹ́ ẹni ìfọkàntán olórí orílẹ̀-èdè kan ló ṣe orílẹ̀-èdè tó ṣe é gbé tó fi kúrò ńbẹ̀ kò nílé ìgbà tó kúrò ńbẹ̀ tán ni wọ́n ṣe ń kọ́lé fún. Allahu Akbar. èyí tó tún jẹ́ ojúṣe olórí mahasibatul imam umalu olórí gbọ́dọ̀ máa ṣàmójútó àwọn tó fi sípò ó gbọ́dọ̀ máa ṣàmójútó wọn ẹlòmíì nínú àwọn tí wọ́n yàn wọn ò mọ̀ pé lómi ń bá wọn ṣiṣẹ́ mi ò sì parọ́ níbi tí àwọn oyè tí ó pọ̀ rẹpẹtẹ ẹlòmíì tó bá dọ́dọ̀ ààrẹ ò mọ̀ pé ó ń ṣiṣẹ́ lábẹ́hùn ẹ sì rí wípé lẹ́yìn náà Muhammad sallam arajulan minal azdi yukolu lahu ibnu tibiya ala sadaqa falamma qadima qala aza lakum wa aza udiyali ìdẹ̀yìn téèyàn gbaṣẹ́ tán
òun gba sálárì o wọ́n wá rán ẹ kó lọ gba bóyá zaka wa tó bá dé lọ́dọ̀ anabi sàlám eléyìí ni zaka eléyìí ni wọ́n fẹ́ mi náà anabi muhammad sàlám ó wá bí ṣé ká nílé rẹ ló jókòó sí gẹ́gẹ́ bí bàbá amúlíká ṣé o lè rí ohun tó gbà yí gbà tó o bá ti ní rí gbà ó dé wọ̀. alukur'an ni wala taakulu amwalakum bainakum bilbatil watudilu biha ila al-hukam litakulu fariqan min amwali nas bil ismi. aya ni ẹ lórí corruption suratu Baqara. gbogbo owó ẹ̀yìn tá ń gbà that's why tẹ́ bá dé ẹ̀wọ̀n tẹ́ bá rí àìmọye aláìṣẹ̀ tó wà ń bẹ̀ wọ́n ní ta ló ń sọ̀rọ̀ ń pa rẹ̀ filẹ̀. àwọn aláìṣẹ̀ tá a ṣàbòsí fún yìí anamsa salam ní kò sí gàgá láàrin àwọn àti àdúrà tó ń bá ṣe àti ọ̀dọ̀ Ọlọ́run Ọba. bákan náà kó lórí kó mọra rẹ̀ ní alámòjútó ìyẹn náà anamsa salam sọ pé kulukum ra'i wa kulukum mas'ulu an ra'iyyati fal amir alẹ́zi alanasirai wa huwa mas'ulu an rayyati. alámòjútó lẹ jẹ́ a sì bí gbogbo yín la dẹran jẹ a bí bẹ́ẹ̀ ti dẹran yín jẹ ipò tẹ́dá bá wà kórìíra rẹ̀ gẹ́gẹ́ bí alámòjútó lórí ààyè yẹn. ara ojúṣe olóyè sáráàlú arifku wa ra'iyyatu wa nusu lahum wa adamu tattabi awratahum. ká ṣe jẹ́jẹ́ pẹ̀lú wọn méjì ni máa papọ̀ ń bẹ yẹn ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmáa dá wọn lẹ́kọ̀ọ́ ó dáa púpọ̀ fún lórí láti dìde láti ṣe wáàsí fáwọn èèyàn anọ́sà sálám ní àdínù nàṣíyà kulna liman qala lillahi wal kitabi wal rasuli wal a'immatil muslimin wa ammatihim. eléyìí pín sí méjì bí olórí ṣe lè ṣe wáàsí fún wa la lè ṣe wáàsí fún olórí nínú Islam ẹni bá jẹ́ amirul mu'minin òun náà ní chief imam òun náà ní ó kírun sókù lára ó yàtọ̀ sọ́ba alẹ́ Yorùbá ọba Yorùbá kì í rókù ó rárá o wọn lọ bí jànáza ọba Yorùbá kì í lọ ẹni tí ò bá sì rókù kò lè ṣe dáadáa láyé àmọ́ àmírù tó dúró wájú ẹ̀ mo rántí ijọ́ kan tí mo fẹ́ kírun sí obìnrin kan lára àtọmọ torí inú oyún ni ọmọ wà lóbìnrin jáde láyé gbàtàn á gbé ọmọ pẹ̀lú ìyá ẹ ṣáà mọ̀ pé ní sáà bá ti gbọ́ àsọ̀láàtú alálẹ́mọ́ ìta tí wá tífìlì ńgbà ń gbọ́ mà àti ìyá síwájú mi Allahu Akbar tí ń kọ́ ṣe báyìí mo bù sí gbé ni kò sí sẹ́ni tó mọ̀ lẹ́yìn mi ẹ̀rù bà mí báwo ni ti sọ Allahu Akbar tó kù báwo làmírù ó ti ṣáájú kírun sókù lára tíwà rẹ̀ ò ní dáa. bákan náà ìlànà àwọn tá à ń ṣèjọba lé lórí Ọlọ́run sọ fún anamsa salam fabima rahmati minallahi walaw kunta fasọ́gẹ́rì sọ̀rọ̀kọ́nìlá fàdú min awlika fàfùhání wàsẹ̀rìfìrì lahum wàṣàwìrìhùn fil amri fàísà sàmùtàwàtàwà kálẹ̀ alàláhì. anamsa salam Ọlọ́run ní kó ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn gbogbo àtàbá wà nípò olórí ẹ má ṣe gàrú ẹ má wọṣọ tí wọn ò wọ̀ ẹ má rìnrìn tí wọn ò rìn ẹ má jẹun tí wọn ò jẹ ẹ má rìn a ní olórí ń gun siren tí kìí ṣe pé bóyá ambulance torí ibi tó ti gbọ́ nípa ambulance òkú ni bóyá tó bá ń rọ́ọ̀ṣì òkú bọ̀ kó lè bá ìrun ní Saudi ṣùgbọ́n ó ti jẹ wọ́n nípa nìyẹn wípé ó ti rí go slow kó o tó gbàjọba tó o bá rí yanjú àfi kó o máa wà nínú go slow bẹ́ẹ̀. ó ti rí léèwòsàn yìí olórí nínú Islam ò gbọ́dọ̀ mú léèwòsàn tó yàtọ̀ sí ìtaraàlú lò ọmọ rẹ̀ ò gbọ́dọ̀ lọ léèwé tó yàtọ̀ sí léèwé taraàlú lọ àdúgbò rẹ̀ ò gbọ́dọ̀ yàtọ̀ sádùúgbò taraàlú ń gbé. ìyẹn ní jẹ́ olórí nínú Islam torí tó bá wà láàrin wọn lódò tó tójú ẹni kún kò lè gbé ni lọ tí wàhálà ó bá ṣẹlẹ̀ ìṣẹ́jú ẹni
o ti rí n tó wà ń bẹ̀ ọ ti ń yẹ̀ wọ́n wò ẹ̀rú ti ń bẹ̀ kí báwo lọ́lọ́run ọba wàláhì ìwọ tó joyè lọ́kì bí n tó kó sábẹ́ ṣe tó ní dáhùn rẹ níwájú ọlọ́run àti ìbéèrè ó tó. bákan náà nínú Islam ó ní ẹnikẹ́ni tó bá jẹ́ olórí tí kì í ṣe wáàsí fọmọlẹ́yìn rẹ̀ mọ́mìn amirin yẹ́lì amúral muslimin summa la yajhadu lahum wa yansahu illa lam yadkhul ma'ahum al-janna. a máa gbà wọ́n níyànjú a sì máa fọ̀ wọ́n mọ́. bákan náà ó tún sọ yìí pé mọ́mìn wàlìn yálìn ra'iyatan minal muslimin fayamut wa huwa ghashun lahum èyí tí ń bá tún tàn wọ́n jẹ illa haramallahu alayhi al-janna ọlọ́run ló ń ṣe amsa salam ni ọlọ́run ó ṣe aljanna léèwọ̀ fún. mushawaratu alushura fil umur ara ẹ̀tọ́ olórí lórí aráàlú òun náà ni kó máa bá wọn jíròrò. nàìjíríà ẹni kó tó di pé ọ̀lànà sọ̀rọ̀ gbàù ó kọ́kọ́ pé àwọn èèyàn ẹ̀ kà wọ́n kún irú constitution yìí sìn mo sọ pé nílọrin bí ọlọ́run ló mọ iye ẹni tó mọ̀ pọ́n wọ́n fẹ́ amend constitution. gbogbo tó tún wá jẹ́ ẹ̀tọ́ ẹ̀wòrò INEC dédé dìde pé òun cancel àwọn political parties ẹgbẹ́ òṣèlú nítorí pé kíní kan wà tó ń pè ní electoral act yẹn kẹ̀dẹ̀rẹ́ ó sọ pé gbogbo ẹgbẹ́ tí ò bá ti win ní síìtì kankan nínú ìbò tó kọjá kò lẹ́tọ̀ọ́ àti máa jẹ́gbẹ́ ẹ ti ṣẹ̀ ìtàn pè ní ẹgbẹ́ òṣèlú dandan kọ́ ni kó win ní síìtì a lè fọ́ọ̀mù ẹgbẹ́ òṣèlú àwọn mẹ̀kúnnù tó ṣe pé tẹ́ ẹ bá lọ set 10 million fún registration ẹ ti tako constitution tó ní there is freedom of assembly and freedom of association. dandan kọ́ ni kẹgbẹ́ wa ó lọ jalè ká lè rí owó kójọ àwọn tọrọ wọn bá yẹra wọn náà ń pè ní political party a lè dá ẹgbẹ́ wa lẹ̀ nítorí àti máa chẹ́ẹ̀kì òfin tẹ̀ ń ṣe gbogbo tí INEC ṣe yẹn is null and void kò dáa kò rẹ́sẹ̀ múlẹ̀ gbogbo pé I want two party system lè kó wájọ sábẹ́ ideology kan náà ẹ jẹ́ kó ní kálukú kójọ sábẹ́ ideology ìgbàgbọ́ tó yẹ lórí ìṣèlú ẹ lè pín kẹ́mu ti Russia kẹ́wàá mú ti America kẹ́wàá ní kó ní kálukú máa bọ́ sábẹ́ méjèèjì èèwọ̀ ni ẹ ti tako constitution. wa'amuruhum shura bainahum. a máa ń ṣe ṣúra ni nínú Islam ìfọ̀rọ̀wọ́rọ̀ láàrin ara wa ojúṣe olórí sọmọ ọ̀yìn ara ẹni anyakuna kuduwatun hasana olórí gbọ́dọ̀ lead by example ó gbọ́dọ̀ jẹni tá a lè wò kọ́ ṣe ó ṣe pàtàkì fún gbogbo olórí káwo ohun tó ń ṣe ni ká fi wo ohun tí ó fẹ́ ṣẹlẹ̀ ẹ̀rí pé gbogbo ìta ń sọ yìí bẹ́ẹ̀ bá pè pàdé ilé ẹ̀mẹ́wàá àwọn tó yẹ kó gbọ́ nínú àwọn olórí wọn lè má wá àmọ́ nítorí pé gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí ẹ̀yin lọ́lọ́run ó ṣe lólórí Nàìjíríà ẹ bá mi ṣàmì. àmín. ẹni ń pọ̀ tọ́lọ́run tó fẹ́ lo tọ́lọ́run ọlọ́run ni mo gbà débẹ̀ mo gbọ́nà kankan ọlọ́run ni. Allah. ìjọ mo ní máa contest wọn ní àfa ẹ wà àfa kí là ń sọ kí là fà ń sọ kí là fà ẹ̀yin náà wà ní tó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọ̀rẹ́ mi ni èwo ló fẹ́ náwó sí wọn kò bẹ́ẹ̀ mo ní ẹ wò within 24 hours náà pass òfin tí mo fẹ́ sọ yẹn torí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó bá ti gbọ́ra wọn yé kò ń pẹ́ kémi jáde níbì kan sìn kí ustaz jáde níbì kan káwọn jáde níbì kan kí abunafisa jáde níbì kan kí gbogbo wa pàdé nínú assembly ẹ rí pé kí n tó raise motion ó ti wọlé gbà ó ẹ ní pẹ́ nìkan kan wá sí wáàsí àwọn ni ó máa ya wá wáàsí kí ló fà á níjọ́ wọn bá gbọ́ pé gọ́fúnà ló ń ṣe wáàsí lọ́wọ́ ta ni ò ní wá bẹ̀ dáadáa ó máa ṣe wọ́n wá rí gọ́fúnà pé kò wọ nǹkan tó yàtọ̀ ẹ fẹ́ kún owó kò bá yín pín ṣé ẹ̀ ní kó fún yín tí àní kò pín ó sọ fún yín pé kí n jẹ búrẹ́dì àtẹ̀wà àti pure water méjì ìgbẹ́ náà ni ó dà yẹ̀pẹ̀ inú ilẹ̀ ní lọ èmi fúnra mi gan Ọlọ́run ní wà á ń bàtàkùn nàbàtà báwo lè sọ ní sọ́dọ̀ tó nù
Allahu akhrajakum minal ardi nabata. Wallahu anbatakum minal ardi nabata. Epo àwọn ewé torí tó wulẹ̀ yìí wà tí wọ́n ẹgbẹ́ ni wọ́n summa yu'idukum fiha a máa rí ẹ mọ́lẹ̀ padà wa nukhrijukum Ikhrajan. wọ́n ní lọ́ọ̀yà ń lọ kí n ta ní lọ mo lọ pàdé ni mo lọ pàdé tó ń ṣe mo sì débẹ̀ mo wá rí i pé ẹnìkan pín family biscuit náà bá ń kọrin fún family biscuit ìyà ń jẹ wọ́n bẹ́ẹ̀ tí ń wò wọ́n yẹn o ìyà ń jẹ àwọn tó wà ń sàlẹ̀ yẹn o àwọn tí ó kó jẹ́ wà lókè family biscuit èmi dẹ̀ fẹ́ lọ sí house èmi bá lọ sí eatery n bá lọ ra àwọn meat pie wàláì wọ́n gbàgbé arákùnrin yẹn èmi náà bẹ̀rẹ̀ sí ní kọrin fún ìyà ń jẹ àwọn èèyàn yìí lóòótọ́ o kò pẹ́ mo padà débẹ̀ ọlọ́run ní ń gbé ní débẹ̀ àmọ́ ńgbà mo débẹ̀ ara àgbà tí mo débẹ̀ náà gbé àwọn òfin kan wá ara òfin tó gbé wá sẹ́kọ̀ọ́ ńgbà yẹn wọn èmi ní chairman judiciary wọ́n ní wọ́n gbófin wá pé ká ṣe òfin lẹ́kọ̀ọ́ kọkùnrin máa fẹ́ ọkùnrin kóbìnrin máa fẹ́ obìnrin ìgbà tó fi náà dé ọwọ́ mi ló dé sí èmi sì ní chairman judiciary wàláì ẹ̀rín tí mo rí ń jọ́ náà lágbára òfin yìí rí ibi dé sí àwa pe gbogbo àwọn àfa àpe gbogbo àwọn pásítọ̀ àpèrò rẹpẹtẹ àgbè sínú pépà àwọn àfa bá dìde wọ́n sọ̀rọ̀ òfin yóò dá a gbọ́dọ̀ jẹ́ ó ṣẹlẹ̀ àwọn kristian náà dìde ẹ má gbàgbé Sódómù àti Gòmórà oníkálukú sọ tiẹ̀ àṣẹ àwọn ẹni tá à ń wí àṣàn wà round làwọn náà bá pọ̀ èèmọ̀ ń bá wa gbé o náà bá dìde òyìnbó ẹnu wọn lè ṣe pé àṣetáàní tó bá kó síyàn lára òyìnbó tí ó mọ̀ sọ rírí nínú encyclopedia jinnu ni o àlìjọ̀nù ni o odidi chapter kan lọ́lọ́run fún wọn o bá dìde we have our right yes because marriage is an agreement between two adults when two adults agree what is the business of the state and in the African Charter on Human and People's Rights. Allahu Akbar. òfin tó sì kóòtù yẹn mo ti há ògbó ẹ̀ sórí àmọ́ àwa ò lè sọ̀rọ̀ ńbẹ́ àmọ́ wò ni aráàlú ló gbọ́dọ̀ sọ̀rọ̀ àmọ́ ní òṣòfin ṣẹ́rígbà tí wọ́n kó wàhálà wọn lọ tán báyìí lọ́nà ló mọ ìyàwó síbi láì tí mo ṣe kọ́lọ́mbà mi lé wọn dànù ní kankan ìgbà tá a gbófin jáde lẹ́kọ̀ọ́ wà lófin sìn bọ́kùnrin bá fẹ́ ọkùnrin lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n ọdún 10 lọ́kọ àtìyàwó ṣe ń bẹ̀ àwọn kan wá tọ́ ọba wá yabẹ̀ tọ́ jẹrẹ sí ẹ̀wọ̀n ọdún 8 ni lọ́wọ́ Allahu Akbar. fúnra mi mo kọ̀ yẹn síbẹ̀ ó ti dòfin gọ́fìnà ti sáìnì rẹ̀ kọ́ ọba yabẹ̀ jẹrẹ sí ẹ̀wọ̀n ọdún 8 tó rárá àbàjẹ́ tó bálé ayé ẹ̀rọ Amẹ́ríkà ń sìn tí wọ́n ń jà láti ní gay imam gay wàlẹ́ auzubillahi min zalik. ọlọ́run ọba ń fẹ́ kẹ́ mọ̀ wa innaka la ala khuluqin azim anabisa salam ni ẹ̀kọ́ ṣe rẹ̀ wajanna al-muttaqina imama máa jẹ́ àpẹẹrẹ rẹ̀ aṣíwájú fáwọn ẹni rẹ̀ bákan náà wajanna minhum a'immatan yahduna èyí tó wá jẹ́ ojúṣe àwa aráàlú àkọ́kọ́ ní ojúṣe wa ta'atu fi ghairi ma'siyatillah ká tẹ̀lé àṣẹ àwọn tí ń ṣèjọba lé wa lórí níwọ̀nba àgbà tí kì í bá ti jẹ́ pé ká ṣe ọlọ́run ọba ọlọ́run ní ya ayyuhal ladina amanu ní suratu nisa aya 59 àti Allah ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run wa àti ar-rasul ẹ tẹ̀lé àṣẹ òṣìṣẹ́ ọlọ́run wa ulul amri minkum àtàwọn tá a fi ṣe olórí ilé yín lórí fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasul in kuntum tu'minuna billahi wal yawmil akhir. gbogbo tó bá ṣe ọ̀rọ̀ kọ̀rọ̀ láàrin àwa àti wọn ẹ jẹ́ a máa padà sọ́dọ̀ ọlọ́run ká máa bèrè lọ́dọ̀ àwọn àfáà ẹjọ́ kí látún ṣe lórí eléyìí àmọ́ ká tẹ̀ láṣẹ wọn níwọ̀n bá àgbà tí wọ́n bá ti tẹ̀ láṣẹ ọlọ́run ó ṣe dáná lé wa lórí. bákan náà ẹ rí wípé anabisa salam ó ní alal mari muslim sama wàtọ́ fima ahabba wakaria. táwọn olórí tí ń tẹ̀ láṣẹ ọlọ́run bá wà lọ́dọ̀ wa wọ́n ní ká tẹ̀ láṣẹ wọn kódà kí ni wàá má dùn sí nǹkan tá a fẹ́ tẹ̀ láṣẹ wọn sí illa an yumara bi ma'siyati àfi tó bá yẹ pé wọ́n pa wá láṣẹ pé ká ṣe ọlọ́run ọba. bákan náà wan Abi Hurairah radiyallahu anhu Abu Hurairah sọ fún wa
ona sallam ní man ata'ani faqad ata Allah ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi Muhammad ó ti tẹ̀lé Ọlọ́run wa man ya'sini faqad asa Allah ẹni tó bá kọ̀ àṣẹ mi Muhammad sallam ó ti ṣẹ̀ Ọlọ́run ọba wa man yutil amir ẹni tó bá tẹ̀lé olórí rẹ̀ nínú Islam faqad ata'ani ó ti tẹ̀lé mi wa man yasil amir ẹni tó bá yapa olórí rẹ̀ faqad asani. Bákan náà aleikum bisama wa ta'a in umira bi ma'ruf wa in umira bi ma'siya fala samwa wala ta'a. So eléyìí ó ń fi yé wa okay olódọwọ́ yín o ìmáa gbọ́ kẹ́sì máa tẹ̀lé ohun tẹ́ ẹ gbọ́ nínú àṣẹ ní n tó dáa tí wọ́n pa yín láṣẹ àmọ́ gbogbo àti wọ́n bá ti pa yín láṣẹ tí ò dáa kò sí samwa wa ta'a ẹ ò gbọ́dọ̀ tẹ̀lé wọn. Now ìtí ó jẹ mọ́ question tí doctor tí wọ́n yànnà náà fún wa ní ìwó lánàá òun ni látọ̀ àtàlì makhlukin fi ma'siyatil khaliq èèwọ̀ ni ká tẹ̀ láṣẹ ẹ̀dá láti ṣe ẹlẹ́dàá tí ń jẹ́ Ọlọ́run Allah. Àsìkò ti lọ ní nǹkan tó ń fún mi bí ṣe ń wo ẹgbẹ́ mi ilé so mo ń try láti make sure pé mo cooperate. Adínàna sí ẹlẹ́ẹ̀kejì nìyẹn ká máa ṣe wáàsí gbogbo ẹ̀yin àfáà olóríire nìyí ẹ lo máikrófóònù yìí in fact ẹni bá ti gbá a mú mo sọ fáwọn èèyàn mo ní pé wọ́n tún ń jẹ oyè kan láyé kò sí oyè tó tó kéèyàn jó ní wáàsí torí pé fàwùláìka ọmọlẹ́mọ̀fìlẹ̀ òun ló fi parí ẹ̀ wáàsí ẹ̀ ọ́ wàá ṣe nítorí Ọlọ́run ni èmi máa ń sọ fáwọn gọ́fúnà mo ní ipò tẹ́ ẹ wà yìí ó kéré gan-an sí ipò tí ìmáàmù wà ṣé wọn pé ọ̀rọ̀ tí mo sọ yẹn mi ò fi rọ́dù ọ̀rọ̀ pé ká ṣòṣèlú bẹ́ẹ̀ nǹkan tí mo ń sọ ni pé tí gbogbo abadé Saudi ọba ìlú ó wà gómìnà ó wà gbogbo ayé ó wà bá a ṣe pọ̀ tó ta lówó rẹpẹtẹ ọba tásìkò ọ̀run lárákùnrin kan ó bá dé ní ó bá lọ wájú jọ̀mọ́ kí ló fi lọ wájú ṣówó tó ní ni ṣé pò tó jẹ ni ẹ bá ń gbé títóbi fún Ọlọ́run alukoran ẹ̀yin imam ẹ táyé ṣe ẹ jẹ́ kí àwọn gómìnà àwọn president àwọn ministers kàn lè mọ̀ yí pé Ọlọ́run ọba là ń sìn Ọlọ́run là ń tẹ̀lé wọ́n bá sì ti mọ̀ ẹ́ mọ̀ wọ́n tẹ̀ lọ́rọ̀ rẹ̀ ọ̀rọ̀ àfáàní mi tẹ̀lé lóṣoorí ibú ní ìjọ kan ẹnìkan wọ̀ọ̀kì rẹ̀ títí ẹ jẹ́ kí mi náà wá kírun fún gọ́vnà labajẹ kó wá kírun fún gọ́vnà ló bá dórí mímbàrí the next thing tó kù tó ń sọ ni pé tẹ bá fẹ́ ká kúlẹ̀ wà láwùn yẹn ẹ kẹsẹ̀ kan sókè ẹ wà fà torí ń tẹ́ ẹ jẹ kódà wọ́n wá orúkọ Fáṣọlá kan nínú Àlùkùránì alala ni wazakara isma rabbi fasalla wasakara sima rabbi fasalla wasakara sima rabbi fasalla. ìyẹn bá béèrè lọ́wọ́ mi ìyẹn bá ní gbọ́ ṣé ọkọ̀rúkọ mi síbẹ̀ wọ́n ní Ọlọ́run ní kẹ́ máa rántí òun Ọlọ́run ọba kẹ́ máa rántí orúkọ Ọlọ́run kẹ́ dẹ́ máa kírun ojú tó fi wà fún àyàn ò dáa. Adédìbò kó tó lọ wọ́n rí mọ́kànlá nínú Kùránì àwọn olè ẹni ẹlẹ́ni jẹ́jẹ́ ló pa àfa àpètò ká pa àfa lé o mo kàn ń gbọ́ Ọlọ́run dárúkọ mọ́kànlá sínú Kùránì mọ́ wá dà kárọ̀ bukawa máa kọ́lá. ẹ bẹ̀rù Ọlọ́run ojúṣe tí nìyẹn sáwọn olórí ẹ yé kì wọ́n ẹ ìṣó ní fújì ìtẹ̀sí ń tọrọ owó oníbàárà gan dajẹ́ lómi lọ kódà wọ́n rórúkọ Christian ní Quran bàbá kan kó kà ní kan lè gbó lọ́wọ́ ẹ̀ ẹni wàtàrà kú kà. kọ́ ìmọ̀ wàtàrà kú kà kọ́ ìmọ̀. gbogbo tó yẹ ká fi káwọn èèyàn ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run bákan náà lára ojúṣe wa òun ni nasratu wa muazaratu fil haqq ká sopọ̀ mọ́jọba ká ràn wọ́n lọ́wọ́ lórí òdodo Ọlọ́run bá ń sọ fún wa wa ta'awwanu 'ala al-birri wa taqwa wa la ta'awwanu 'ala al-ismi wal 'udwan ẹ jàṣe pé ràn yín lọ́wọ́ lórí òdodo lórí dáadáa lórí ìlọsíwájú ìlú lórí ìlọsíwájú àwùjọ ẹ má sopọ̀ lórí aburú àti lórí ẹ̀ṣẹ̀ wattaqullaha innallaha shadidul iqab ẹ bẹ̀rù Ọlọ́run
torí pé ọlọ́run ọba yìí ó le koko ní ìfìyàjẹni. bákan náà Aisha ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní iza aradallahu bil amiril khairan, ó ní anabi sallam sọ yìí pé tí ọlọ́run ọba bá fẹ́ dáadáa pẹ̀lẹ́ nìkan tó já síwájú ja'ala lahu waziran sidiki, yóò yan àwọn ẹni retí. Innasiya zakarahu, tó bá gbàgbé ẹni rẹ̀ yóò rán létí. Wàyín zakara àánàwò, tó bá sì rántí ẹni yóò rán lọ́wọ́. Sallallahu alayhi wa sallam. bákan náà ó ń sọ fún wa wa iza arada Allahu bi ghayra zalik, tó bá jẹ́ ìlọ́lọ́wọ́n bá gbà lérò pẹ̀lú ẹ̀ ja'ala lahu waziran su'i, àwọn alábàáṣe aburú ní òní. Innasiya lam yuzakiru, tó bá gbàgbé wọn ò ní rán létí. wa in zakara lam yu'inu, bákan náà tó bá sì rántí wọn ò ní ràn lọ́wọ́. bákan náà lára ojúṣe wa adamu gishu wal khiyanati liwalat li amri wa gairihim. ọlọ́run bá lékè ọlá sọ fún ẹ̀tàn jẹ́ ká máa cheat ara wa. iná tí ó tàn ní Nàìjíríà kò take wa lẹ́nìtì láti tanná. ńgbà Togo bá ń tanná, Benin Republic ń tanná, abẹ́rẹ́ Niger ń tanná, Niger ń tanná, kí ló take wa àti tanná? àwọn kan ni wọ́n jókòó sí di pé bíná bá tàn táwọn bàjẹ́ tí wọ́n ó padà bàjẹ́ ni. àmín. tó lágbára Ọlọ́run iná ó tàn. ogun àìríṣẹ́ yìí gbogbo àwọn tó lè gba èèyàn mẹ́wàá síṣẹ́ àti pa wọ́n rẹ́, wọn ò lágbára mọ́. tá a bá rí iye téèyàn fi lè dáṣẹ́lẹ̀ ní Nàìjíríà, àtẹ̀ntó fẹ́ lọ dáṣẹ́lẹ̀ ní Ghana yóò sáré lọ Ghana, kò ní dúró síbí, torí pé tó bá kọ́ ro owó dísù lásán. Ọlọ́run bá kó ṣàánú wa. so gbogbo tá à ń kígbe yìí ìràn wá lọ́wọ́ ni gbogbo ọ̀rọ̀ subsidy apara wa tán. ìlú tó ṣe pé epo rọ̀bì tá à ń mú jáde láti inú ilẹ̀ yẹn, epo rọ̀bì ò ṣe é rọ sínú mọ́tò àfi ká kọ́kọ́ fọ̀. tá a bá wá fọ̀, oore tá a máa rí ń bẹ̀ ó lé lọ́nà 100. ẹ rí vaseline níbẹ̀, ẹ rí báàgì, ẹ lè ṣe lẹ́dà ń bẹ̀, ẹ lè bitumen tó fi ń tà títì, ẹ máa ń jáde látara rẹ̀. àwọn oríṣiríṣi nǹkan perfume a máa jáde látara epo rọ̀bì. kàkà ká nílé epo tá a ti máa fọ̀, a wá ń tà á jáde fáwọn ìlú kan. àwọn á wá fọ̀ tán, wọ́n á kọ́kọ́ kó gbogbo nǹkan mèremère yẹn wọ́n kó sápò, wọ́n wá tún tà fáwa. ìtúntà yẹn yóò wá wọ́n. ìjọba ó wá sọ pé òun fẹ́ ran aráàlú lọ́wọ́, pé mi nífẹ̀ẹ́ káràlú ó rà níye tó yẹ kán ra yẹn, èmi ó gbé 150 ilẹ̀, káràlú ó gbé 150 ilẹ̀. abẹ́ ẹ̀gbọ́n nǹkan, nígbà wọn bá ṣe bẹ́ẹ̀ tán, a wá rí i pé iye owó tá láwọn ń gbé lẹ̀ láti fi ran aráàlú lọ́wọ́, owó náà ń kú sí 3 billion lójoojúmọ́. 3 billion naira ní ojoojúmọ́. torí gbàtọ́ calculate iye epo tá ń lò Nàìjíríà, wọ́n rí i pé à ń lo 35 million litres lójúmọ́ kan ní Nàìjíríà. àwọn ilé ìfọ epo tá a ní tí ò ṣiṣẹ́, mẹ́tẹ̀ẹ̀ta ò lè fọ ju epo 450,000 litres. wọn ò lè fọ epo 1 million litres. a dẹ̀ gbọ́dọ̀ ra epo 35 million litres. kí ni túmọ̀ yẹn? a gbọ́dọ̀ máa gbé wọlé látòkè òkun epo 34.5 million litres. àwa máa san ìdajì owó fáwọn tó lọ gbé wá lórúkọ gbogbo ọmọ Nàìjíríà, ipe kó lè rọ̀ wọ́n lọ́rùn. nígbà tá a wá padà rí jọmọ́ wọn lẹ́yìn lè ṣèjọba abẹ mo fẹ́ béèrè lọ́wọ́ yìí. tíjọba bá ń lo 3 billion lójoojúmọ́ láti fi kún owó epo yẹn, káràlú lè rà ní 97, èló lára ń sìn níwò 110 naira. ẹ má jà tanra wa o, gbogbo owó yẹn èfò ni o. now ìjọba ní iye tá a fi kún rẹ̀, àwa wo iye tó fi kún lójoojúmọ́, ó jẹ́ 3 billion. tá a bá fi ẹ̀yin tán lẹ́ẹ̀ lè ṣèjọba, mo fẹ́ kẹ́ dáhùn, kí ni ìjọba wa lè ṣe kí 3 billion tó ń fi kún lójoojúmọ́ yẹn ká lè lò ó sílùú wa? kí ló yẹ kán ṣe? subhanallah. alhamdulillah. ilé ibi tá a ti ń fọ epo yìí, àwọn aráàlú la ràn wọ́n lọ́wọ́ o. gbogbo àwọn tó kówó jẹ aráàlú ni wọ́n o. gbogbo àwọn tó jẹ owó subsidy wa débi pé wọn ò wá ní gbépo mọ́, wọn kàn pass ìwé ni. tó bá ti pass ìwé lẹ́ẹ̀bà sáìnì rẹ̀ náà bá máa make billion láì ṣe nǹkan kan. tẹ́ bá ná 3 billion tó ń jáde lójoojúmọ́ yẹn pé 365 days ló wà lọ́dún, 3 billion á ná lójoojúmọ́ ní 365 places in Nigeria. báwo ni ìlú yóò ṣe rí? kí ló ṣe wá tá a lè kọ́ refinery? wọn náà kàn ní tí wọn bá kọ́ a máa blue ẹ̀ dànù ni.
ìtumọ̀ pé béèyàn ó bá ṣe olórí Nàìjíríà ó gbọ́dọ̀ ṣe tán láti mú àwọn kan balẹ̀ publicly bí ó pè wọ́n lẹ́jọ́ ni ìgbà tó ń sọ pé àwọn wo ló ní tó ń jẹ́ kí ìlú dàrú nìyẹn ó kì í fẹ́ fún yín láwọn àpẹẹrẹ kí lè táwọn òfin òṣìṣẹ́ kí lè tó fin òṣìṣẹ́ a ní òfin tá à ń lo Nàìjíríà kí lè tó òṣìṣẹ́ nínú constitution a ní right to life ní pé gbogbo ọmọ Nàìjíríà láti fún ní guarantee pé ìjọba máa protect ẹ ó wà pa ẹ̀mí ẹ̀ ò lè bọ́ Nàìjíríà asọ́bẹ̀sì ní constitution ó yá ó ní every citizen shall have right to life. No one shall be deprived intentionally of his life, save in execution of the sentence of a court of law, with respect to a criminal offence of which you have been found guilty in Nigeria. Ìtumọ̀ ní pé ká tó lè pa ẹ́ ní Nàìjíríà àbí kò ṣẹ̀ṣẹ̀ gbòógì táwa mú ẹ lọ ilé ẹjọ́ tí wọ́n dájọ́ fún ẹ ṣé bọ́ yẹn ń pààyàn Nàìjíríà nìyẹn. Nísìnyí ẹ wá gbọ́ bọ́ǹbù gbáò wọ́n kú ẹ gbọ́ pọ́n jí wọn gbé orí nìkan lẹ rí ẹ gbọ́ pé o lè lọ bì kan ó kàn spray àwọn èèyàn right to life kí lè tí o sí ẹni tẹ́ ẹ̀ fún níṣẹ́ ẹ ló ní right to life. Àwọn tẹ́ ẹ̀ fún níṣẹ́ míì tó padà dólè tó ń dínkù kù mẹ́ni yẹn tí wọ́n ń pa wọ́n ti gba right to life àbí. Tó bá ṣe pé ogun pé ẹ jí epo yìí ó padà fáwọn tẹ́ ẹ̀ ń fi pààyàn tí gbogbo aráàlú lè pa anybody yẹn wọ́n yẹ pa àwọn ọmọ mẹ́rin yẹn ní Port Harcourt ìlú wa ò save wọ́n náà jí laptop wọ́n náà jí blackberry wọ́n tẹ̀ wá ní ẹ̀pà wọn láìláìlọ́la ṣé ikú lẹ̀san bá jí blackberry ọmọ Nàìjíríà ti di ẹranko látara ìyà wọ́n wá ní ẹnìkan wá ń sọnù kí ni ẹ pé kill them die wọ́n wá ń fọ́ igi mọ́ lórí die ọmọ tí ó pààyàn ẹ wá ní ẹ̀sùn àwọn tó ṣerú ẹ̀ tí ìlú fi rí bó ṣe rí yìí kò yẹ kí wọ́n ó kú. Ńgbà yẹn kan dé Ghana ẹ̀hún pé kò mọ nǹkankan ọkàn kọ̀ọ̀kan kó gbogbo wọn ni sọ jẹ́ oyè rí àbọ̀ jẹ́ oyè rí pé pa àbọ̀ ti kúrò ń bẹ́ẹ̀ àbọ̀ kúrò ń bẹ́ẹ̀ ní kọ́ máa lọ para wọn ìyẹn kọ́ là ń sọ Nàìjíríà àmọ́ àwọn kan ti jẹ̀bi kí wọ́n kọ ẹ̀yìn wọn ságbá kí wọ́n lọ dájọ́ fún wọn àmọ́ ta ni ó dájọ́ ọ̀pọ̀lọpọ̀ adájọ́ ò lè ọlọ́pàá ò ní ó mú wọn ìjọba ò ní ó ṣe ìjọ wo lẹ rí ìlú wo lẹ ti rí tó gbé àbúrò olórí orílẹ̀-èdè tí wọ́n lọ tán lọ yìnbọn fún tó ní ẹ lọ ṣe bá nàbí Muhammad sallam ti sọ pé bí Fatima ọmọ mi bá jalè báyìí láṣẹ ẹni bẹ̀rù Ọlọ́run kì í bẹ̀rù èèyàn gbogbo ìyà tí ń jẹ wá nìyẹn aráàlú ẹjẹ àsopọ̀ ẹ ṣe dáadáa èyí gan lẹ bàlújẹ́ ẹni tí ó bá tẹ bá rí wàhálà tí ń kojú àwọn èèyàn sìn tó bá já ẹ lólè wọ́n jí 40,000 rẹ ló bá lọ sí police station ó wá mẹni tó jí náà bá lọ mú ẹni náà náà bá ká 40,000 mọ́ lọ́wọ́ yóò yà ẹ lẹ́nu pé tọ́ ọ bá ṣọ́ra tọ́ ọ bá lówó mi ìwọ ló wẹ̀wọ̀n òun kọ́ ni ó wẹ̀wọ̀n ó ti ṣẹlẹ̀ rí léjìgbò wọ́n pè ní amúrọ̀bá lọ kólé kan a sì dá wọn mọ̀ wọ́n lọ bá lọ́ọ̀yà kan lọ́ọ̀yà yẹn sá pé ọ̀rọ̀ amúrọ̀bá wọ́n bá wá sọ́dọ̀ mi wọ́n á ní oṣù ọ̀pọ̀ mọ̀bí tán kẹrù sí lábá lọ́ọ̀bẹ̀ pẹ̀lú ọlọ́pàá a lọ kó àwọn ọlọ́pàá láti area command làbá bá ẹrù ń bẹ̀ ẹjọ́ evidence wo la tún wá wọ́n dẹ̀ ṣa gbogbo wọn wọ́n dẹ̀ kó wọn lọ police station ìgbà tí mò ń sọ yìí lọ́ọ̀yà ni mi ń ò tí ì ra mọ́tò wọ́n á fẹ́ lọ sí court fẹjọ́ mi ìjọ́ kejì amúwọn lánàá wọ́n ti wọ́n mọ́lẹ́ lójú wa mo wá dé bus stop ìjọ́ kejì ń bá rí mẹ́ta nu wọn wọ́n fẹ́ wọ mọ́tò ẹ sọ fún mi ná báwo ni ti fẹ̀yìn rìn ìlú tí wọ́n mú amúrọ̀bà lánàá tá a sì padà rí amúrọ̀bà náà ní bus stop lẹ́ni ẹ wá lára àlùkọ́ ní bàlújẹ́ bàbá ní olórí tó mọ tí ń ṣe anídìí aráàlú tó rẹ́dì láti dúró tì í ìjọ tí Fáṣọlá débẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹ̀ tó bá múra dáadáa lẹ́kọ̀ọ́ kọ́ máa mú wọn gbogbo ẹ̀ tí ń wọ ìwọ̀kuwọ̀ lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ lè rántí gbà yẹn àwa èèyàn náà là ń sọ pé èwo ló wá kàn ẹ́ àbí èwo ló wá fa gbogbo yẹn ṣó tán aráàlú ta ní nìyẹn. Gọ́vnà Arẹ́gbẹ́ṣọlá àwọn àfáà gidi dúró tí ó declare 1st of Muharram as public holiday tó ẹ ká mùsùlùmí ká bọ́ sílùú pé yes á dà fún ẹ àwọn ẹlẹ́nu wọ́ṣíwọ́ṣí wọ́n ń bu a sì sọ̀rọ̀ alákàwé àkọ̀wé àfiwé bá tiwọn jẹ́ ìlú tẹ́ ẹ ní ẹ mú sátidé sábàtìdé
Christian lóní, ẹ mú Sunday Christian lóní, Friday wa ẹ máa gbé àsìkò táwọn yẹ kọ́ ọmọ lọ kírun léèwé ẹ máa lẹ fẹ́ ṣe environmental sanitation níléèwé báwọn ọmọ yẹn àsìkò yẹn lé ẹ̀kọ́ gbálẹ̀ ẹ̀rí wa fi púpọ̀ ọdún méjì péré ló wà Gregorian calendar Islamic calendar tẹ́ ẹ bá fún wọn on the 1st of January oṣù tẹ yọ lókè Ọlọ́run ṣe ṣí ọ sí gbogbo ayé on the 1st of Muharram tó sùn yọ ṣé kò yẹ kẹ́ fún wa lé holiday wa. ìtorí náà àwọn aráàlú láàkínjọba rẹ lẹ́yìn kò sẹ́ni tílẹ̀ ò ní jẹ talẹ̀ ń bẹ̀rù àwọn tẹ́ ń bẹ̀rù ikú ń pa wọ́n Ọlọ́run fi hàn yín gbogbo tí wọ́n kọ́ gbogbo ilẹ̀ kù bí aláìní kò sẹ́ni náà tó wọ́n bá wọ sàárè ipò aláìní la máa ń wà pátá àdì rẹ̀ ò ní bẹ́ẹ̀ wọbẹ̀ kò sí tọ́ lé níláyé tọ́ lé gbé wọbẹ̀ Ọlọ́run ò lè kẹ́ wa tó yìí káwa máa fìyà jẹra wa ká máa tanra wa ó yẹ kó máa du visa Nàìjíríà láti wọlé ni níbi tí ìlú yìí ní ọládé àwa la wá dìlú tó ṣe pé tó bá dé Amẹ́ríkà tó bá ń pàṣẹ àwọn èèyàn lọ báyìí tó bá gòkè plane kan dé láti Nàìjíríà ọ̀tọ̀ níbi tẹ́ gbà wọ́n ò fọ ẹ dénú pátá rẹ ní masini ó wò ẹ àwa Amẹ́ríkà ò tó bẹ́ẹ̀ láti dán ògbẹ́ lọ́mọ Qatar wọn ò kàn kì í dán ògbẹ́ lọ́mọ Saudi ibi tí ìlú wọn wà ní ìlú ọlọ́lá yàtọ̀ sí ìlú olóṣì àwọn adẹ̀lá lọ́lá jù wọn wá kó wa lẹ́rú gbogbo òfin Ọlọ́run tẹ́ ẹ ní báwo ni ẹ wo rìbá ẹ fi tí rìbá bá wa dé rìbá ẹ wò ó bá yé wa jẹ́ rìbá àwọn gan ìlú wọn ò tó Ọlọ́run ní ẹ jáwọ́ nù rìbá if not ẹ máa retí ogun lọ́dọ̀ èmi Ọlọ́run ó dẹ̀ ń jagun yẹn ó dẹ̀ ń jà bàbá kan gba 600,000 lọ́wọ́ báǹkì 4 years after ilé tó fi dúró ilé iṣẹ́ tó fi dálẹ̀ gbogbo ẹ̀ náà ta wọ́n dẹ̀ láwọn ṣàánú ẹ̀ pé kò tí ì tán o ẹ wá fẹ́ fi wé Islam tó ṣe léèwọ̀ fún ẹ pé owó tó lọ gbé sí báǹkì tó ló ń dún yẹn ẹ kún ojú ẹ nìkan ni. ọ̀rọ̀ kíni ni mo fẹ́ kà kí n tó ṣe tán ọ̀rọ̀ Abubakar ó ní Abubakar ní wa ẹ̀yin èèyàn gbogbo wa nǹkan tí ẹ ká sọ rèé o ó ní wọ́n yàn mí lé yín lórí kò túmọ̀ pé mi ni mo dáa jù láàrin yín o èmi kan mo dáa jù o ṣẹ́rí ntọ́lọ́wọ́n bá sọ yìí pé bàbá ṣe dáadáa sí ẹni kó ṣe dáadáa sí wọn ọ̀rọ̀ ńlá lọ́lọ́wọ́n bá sọ ẹlòmíà ní lágbájá ló yàn mí ẹni tó yàn mí yẹn lẹ́lòmí ó máa wá sìn àwọn èèyàn ò mẹ́ni tó yàn wọ́n gangan èmi á máa béèrè lọ́wọ́ wọn ta ni political father rẹ tó yàn ẹ́ ntí political father rẹ rí lára rẹ tó fi yàn ẹ́ ta lẹni tó fún ọ ojú rẹ lásán tó fọ aláì kò sẹ́ni tó lè yàn ẹ́ bá ọba fọ́ lójú ní Nàìjíríà ẹ dárúkọ gọ́fúnà tó fọ́ lójú ojú tó ní ẹni fún ẹ ló yàn ẹ́ tó bá mú ẹ lẹ́ni tó bá di àárọ̀ látọ̀ ríran mọ́ wàláhì wọn yọ tàbó sàárẹ̀ àbó lè sọ̀rọ̀ mọ́ Abubakar wa sọ fún wọn pé bí gbogbo ẹni tó jẹ́ alágbára nínú yín ọ̀lẹ ni lọ́dọ̀ èmi Abubakar tí ń fi gba ẹ̀tọ́ àwọn aráàlú lọ́wọ́ rẹ̀ gbogbo ẹni tó jẹ́ ọ̀lẹ nínú yín alágbára ni lọ́dọ̀ èmi Abubakar tí ń fi gba gbogbo ẹ̀tọ́ rẹ̀ fún yẹn là ń sọ ó ní bí n bá ṣe dáadáa ní kẹ́ tẹ̀lé mi bí n bá ṣàbúrú ẹ má tẹ̀lé mi olórí wo ni ń sọ bẹ́ẹ̀ lẹ́ni àbí kan sọ pé àwa la wà ń bẹ̀ ibi tí ń dá wá sí mi dúró rèé o Ọlọ́run ò ní í ṣe wá ní agbọ́mágbà Ọlọ́run ó jẹ́ ó wúlò fẹ́mi fúnra mi àmín Ọlọ́run ó jẹ́ ó wúlò fún gbogbo wa náà àmín ọmọ ìyá wa tí wọ́n kó wa jọ yìí Ọlọ́run ó jẹ́ ó wúlò fáwọn náà àmín gbogbo ìjọ Islam Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ àmín ẹ bá mi ṣàmì àmín ìgbésí ayé rere tọ́lọ́run bá ń sọ ó gbé sórí condition ó yìí wà ńlẹ̀ kò too late tábà ti bẹ̀rẹ̀ ó ti yá good life ó ní man amila sọ́ọ̀lẹ̀
min dhakarin aw unsa wa huwa mu'minun. ẹni tó bá ṣe dáadáa nínú yín ọkùnrin ni ó ní obìnrin ni ẹni tó dẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run falanuhiyanahu hayatan tayyibatan. Allahu Akbar. Ọlọ́run ní máa fi ìgbésí ayé rẹ̀ níbi ta ọlọ́rẹ̀ good life. ó ní wa man yattaqillaha yaj'al lahu makhraja. If only you can fear Allah, I will grant you a breakthrough. Gbogbo ọ̀rọ̀ ṣòro Nàìjíríà Ọlọ́run ní tẹ́ ẹ bá yí padà tẹ́ ẹ bẹ̀rù èmi Ọlọ́run máa fún ẹ ní ọ̀nà àbáyọ. Wa yarzuqhu min haythu la yahtasib. Máa wá ṣe àrísìkí fún yín níbi tẹ́ ẹ gbàrú kan. Wa man yatawakkal ala Allahi fahuwa hasbuh. Ẹni bá gba Ọlọ́run ọba Ọlọ́run ní máa tó. In tó ń dà wá láàmú àwọn aráàlú àtàwọn tó wà ní ìjọba àní tẹ́lọ́rùn. Ẹ lọ ní ayọ̀ ọkàn. Ẹni bá láyọ̀ ọkàn òun ló rọrọ̀ jù nínú wa. Kì í wọlé tẹ́nìkan kan gbé yàrá tí ń gbé ó ti tẹ́ ẹ lọ́rùn toró ti mọ̀ pé sàárè la parí ẹ̀ sí. Kì í waṣọ tẹ́nìkan kan wọ̀ toró ti mọ̀ pé ní ìgbẹ̀yìn ọ̀rọ̀ ọ̀ní mẹni tí ó raṣọ tó wọ̀ ọ̀ní mẹni tí ó wọ̀ fún ẹ ọ̀ní mẹni tí ó ràn kódà òní mọ̀ wọn tí ó máa fọ abẹ́ rẹ̀ o sì ní sọ pé ẹ má fọwọ́ kàn ọmọ ìyá mi ẹ wùwà lẹ́ni bí ìgbà tó jẹ́ pé èní náà la rí mọ́ ó ní bílẹ̀ bá mọ yín ẹ má rò pé lè oṣù wàyín àmsáìtà fàlàtàntàzìrì sọ̀bàhà ẹ jẹ́ báwọn tó jábọ́ ti jábọ́ tí wọ́n jáde láyé yẹn ìkànnà ọmọ ìyá wa tajọ́ ń kírun ní mọ́ṣáláṣí wa àjọ kíra ní 9:30 àjọ ṣeré àmì báwọn èèyàn ṣeré àtúnrí ó kàn sùn ni ó dẹ̀ di aago 5 wọ́n ní kó lọ tan jẹnẹrétọ̀ nọ́bà dé yàrá rẹ̀ ó ti kú. Allahu Akbar. ẹ wo mo á sọ báwọn èèyàn pé Ọlọ́run bá sọ̀rọ̀ yìí mọ̀ túmọ̀ rẹ̀ kò sí àmì kankan àbí ustaz kò sí kankan tó ṣe Abdulgani ok tọ́lọ́run bá sọ pé tẹ́ ẹ bá ń sùn mò ń pa yín àbí ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ ni ẹ̀mí tí mo yọ ikú ni òun làwọn àfáwà fi kọ́ wa pé tá a bá jí ká máa ní alhamdulillahi lazi ahyana ba'da ma amatana wa ilayhi nushur. àṣẹ̀ṣẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ ní pé ọpẹ́ ni fọlọ́run ọba tó jí wa sáyé ndẹ̀yìn tó ti pa wá ọ̀dọ̀ rẹ̀ la padà sí. ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam àsìkò yìí ọwọ́ wa ló wà ẹ jẹ́ àkójọ ẹ jẹ́ àwọnú òṣèlú yẹn ká má wà wọnú òṣèlú bí àwọn ká wọnú òṣèlú pẹ̀lú àwọn àfa pẹ̀lú sharia pẹ̀lú Islam pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn pẹ̀lú ẹkún lójú pẹ̀lú ìlànìyàn pé ìjọ tí n bá ń pàdé Ọlọ́run ọba mi ẹ máa bẹ náà wọn tí ó rí ọ̀nà Ọlọ́run ọba aqulu qawli hadha astaghfirullahi wa lakum assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.